ìdọ̀tí ara, acne, spots, pimples, kí ibìkan pupa lára ẹni tàbí kí ibìkan dúdú tí wọ́n ń pè ní unbalanced skin. Tí ẹ bá lo automatic natural scrub ANS, ara yín yóò máa jọ̀lọ̀ tí yóò sì máa dán bí ara ọmọ tuntun for quick result. Tí ẹ bá fẹ́ kí ó tètè ṣiṣẹ́ lára yín, ẹ lò ó ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Èkejì ajẹ́bí dóògùn yìí ni automatic natural detoxifier. À ń lo eléyìí láti ṣe àwọn nǹkan tàbí àwọn ìdọ̀tí tí kì í jẹ́ kí ìpara ó ṣiṣẹ́ lára ẹni tàbí àwọn ìdọ̀tí tí ìpara ṣe sí ni lára. Ẹ lo automatic natural detoxifier AND láti kojú àti láti ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyí. Ẹ kàn sí àwọn alágbàtà wa ní àwọn ìlú wọ̀nyí ní Manchester, Kẹ̀kẹ́ United ní kẹ́ẹ̀kan sí, Drogheda àti Dundalk. Ẹ jẹ́ ká rí gbọ́ F&E ní kí ẹ wá lọ. Tó bá jẹ́ ní Kẹ́ẹ̀, Adéjọkẹ́ Ganilẹ́lì ní kí ẹ lọ bá. Birmingham, Yẹtì Táíwò, Dublin Lucan, TY Odus ní London South East, Àbíkẹ́ Àdé communication ní kí ẹ wá lọ. Tó bá jẹ́ ní USA, Kẹ́fì ní kí ẹ kàn sí, Dublin Princess Rally ní kí ẹ lọ bá. Ní Germany, Fẹ́sí Mama ní kí ẹ wá lọ. Banken Shopping Center, Alájà ló wà níbẹ̀. Acne Bosom Venture ní kí ẹ kàn sí. Tó bá jẹ́ ní New Cross South East 8, ní kí African Food Store ní kí ẹ wá lọ. Ní Dagenham, Women Culture by Angel. Ní Nàìjíríà, John Abiodun tó wà ní 92 Ìgàdò Road, Balógun Bus Stop, Ìkọ̀tún Lagos. Tí ẹ̀yin náà bá fẹ́ jẹ́ alágbàtà wa káàkiri àgbáyé, ẹ pè àwọn nọ́mbà yìí +447799886165 tàbí +447722592148 tàbí +442086179752. À ń ṣe automatic natural scrub 2-in-1 jáde ní UK láti ọwọ́ Beautreat Palo ní alágbàtà wọn ní UK. Ẹ lo automatic natural scrub 2-in-1. A ó rí wípé ó dára lára, ó mára jọ̀lọ̀. Ẹ ò ní rìgírẹ́tì. Automatic natural scrub kì í táwọn ẹ̀rù yóò sọ àbá dáadáa ọ̀dọ̀ tí ara bẹ́ẹ̀ni gbogbo ẹni tí ìlera rẹ̀ jẹ lógún, gbogbo ènìyàn tó fẹ́ gbáyé gbádùn ní ìlera tó péye, ọkùnrin tó fẹ́ máa ta bí elégbé ní gbogbo ìgbà, obìnrin tó fẹ́ tẹ́ ọkọ lọ́rùn, tó fẹ́ ṣe abiyamọ láì ní ìnira kankan. Gbogbo irúfẹ́ àwọn ènìyàn yìí ló ní ìdílé pàtàkì yìí o. Ustram Herbal Product ni a gbé kayímọ̀ ibi tí ẹ wà yìí. 3 Ustram set of action. Àkọ́kọ́ rẹ̀ ni Ustram colon cleanser, remover of metabolic waste and toxin from the body system. Egbògi tó fọ ìdọ̀tí inú àti àgbọ̀dù, gbogbo àrùn tó ń ṣe ni nípa ìbálòpọ̀, àyà ríro, indigestion, gastric bleeding, UTI, chronic pie. Ẹlẹ́ẹ̀kejì, oníṣó male formula stimulating male reproductive hormones. Ọkùnrin tí ò lè ṣe déédéé lọ́dọ̀ obìnrin rẹ̀, ká ṣe súkẹ́súkẹ́ ká sọ wípé ó ti sú ni. Oligospermia, quick ejaculation, low sperm count, pure male formula ní ká ẹ gbẹ́dúrà. Ẹ̀kẹta ògùn yìí látọwọ́ Ustram ó lápè ní sure female formula. Eléyìí tó ń ṣiṣẹ́ fún gbogbo obìnrin. Ògùn yìí ló ń gba gbogbo wọn sílẹ̀ lọ́wọ́ nǹkan oṣù tí ò ṣe déédéé. Gbogbo obìnrin tí ò rọ́mọ bí, infertility, irritability, loss of sexual drive, menstrual disorder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ mú ẹyọ kan nínú àwọn oògùn tí a ti dárúkọ yìí. Tí ẹ bá kẹ́fìn èyíkéyìí nínú àìsàn tó bá ń ṣe nínú àgọ́ ara nínú eléyìí tí a dárúkọ yìí láti ọwọ́ Ustram Herbal Product Limited. NAFDAC mú wọn ló ń tẹ̀gbà wípé ó pèrègidé láti máa kojú gbogbo àwọn àìsàn yìí. Olú ilé-iṣẹ́ wa wà ní +1 Alhaji Masharu off Shita roundabout Surulere Lagos. Ẹ lè pè wá sórí nọ́mbà yìí 0134238830 tàbí 08086770171 tàbí kí ẹ kàn sí wa lórí wẹ́bsáìtì wa www.ustramherbal.org tàbí ímeèlì wa info@ustramherbal.org. Ustram ló ní ìgbàyẹ̀gbádùn gbogbo ènìyàn ṣe pàtàkì. Ẹ̀rọ Ustram ẹgbẹ́lúra takọtabo ló ń jẹ̀gbádùn rẹ̀. Wọ́n testify sí wípé ó ṣe dáadáa. A ò lè hùdà tó fi kúlì náà ìbàdí. A kúlù fi kúlì yálì àsìbíyálà o.
kárí kádàrá gbogbo bá ṣe fẹ́ ọlọ́run lórí ká gbogbo tọ́lọ́run mi ìgbà tí tóbi ọlọ́run. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi rabbil alamin. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba àrí ìró àlà ọba ajítọjọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ni òyígìyígì mi ọba ìdò apá ńlá tó ṣàyérò. Títóbi Ọlọ́run rẹ ọba tí ń bẹ káyé tó bẹ tí ó tún mọ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́nìkan ò bá ní sí mọ́. Mo kí gbogbo yín pátápátá níbikíbi tẹ́ ti láǹfààní láti máa gbọ́ mi tàbí láti máa wò mí. Ẹ tún káàbọ̀ sórí ètò tòní ìmọ́lẹ̀ mi ńlá pé pẹ̀lú Dr. Sheikh Yusuf pẹ̀lú Dr. Sheikh Yusuf oore ló pé àti ọmọ olójú Olódùmarè rèé èmi ọmọ yín tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó náà ni. Ìbà Ọlọ́run, ìbà èèyàn, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ayé, ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́nu ta sánmọ̀ bí ẹni taṣọ, kábíyèsí rẹ Ọlọ́run. Ìbà arúgbó sọ̀rọ̀sọ̀rọ̀ àgbà ńlá ayé, ìbà àwọn tó ti sọ káwa ó tó sọ, ìbà àwọn tí ò tún mọ́ sọ nígbà táwa náà ò bá ní sọ mọ́. Ìbà gbogbo ṣífì máa pátápátá, ìbà àwọn àáfàá ńláńlá, ìbà àwọn wòlíì, ìbà àwọn bàmí àti ìyá mi tọ́lọ̀ bàmí ìdùn ní ká máa fi ewé àti egbò kan máa fi tútọ́ ọmọ ẹ̀dá ṣe. Mo kí yín lẹ́ṣọ̀ mo kí yín tológun ẹ tún káàbọ̀ sórí ètò tòní. My Sweet 97.5 FM la wà nílùú London, ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tá à ń rọ̀ bí òwe. Lórúkọ gbogbo aláṣẹ iléeṣẹ́ My Sweet FM nílùú London ni mò ń kí yín káàbọ̀ sórí ètò. DJ Murphy lamojú ẹ̀rọ wa, òun ló jẹ́ kẹ́ máa gbọ́ wa kétékété, kẹ́ máa wò wá kétékété bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí. Mo kí yín pátápátá ló tẹ́ ti ń wò mí. Èmi nìkan kọ́ ló wà lórí ètò lónìí, Sheikh Dr. Yusuf oore ló pé wọ́n wà pẹ̀lú wa lórí ètò. Bàbá ẹ bá ń gbóhùn sókè kí àwọn èèyàn wá lé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo àwa tí àjọ máa ń gbọ́ ètò, tí àjọ ń ṣe ètò yìí. Ó bẹ̀rẹ̀ láti orí ọmọ olójú, Olúwa ò ní pa làákà yín. Àmì àṣẹ ìdùnnú. Murphy tó jẹ́ pé òun ló wà lórí iṣẹ́ wa, Olúwa ò ní bà sí náà jẹ́. Allahumma àmín. My Sweet FM, ilé iṣẹ́ wa yóò máa gbòòrò sí pẹ̀lú Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àwa tí gbogbo àwa tí ó já sí pé ọ̀rẹ́ wa ni ẹ jẹ́, ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa, tínú yín dùn láti máa gbọ́ ètò wa pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Wọn yóò ní bàjẹ́. Àmín. Iwájú ni ọ̀pá ìbìtì ré sí, iwájú lẹ́ máa lọ. Àmín. Lókè ni àwọn òṣùpá. Ọ̀rọ̀ yín náà òkè ni ó máa lọ, ẹ̀ ní wálẹ̀ láéláé. Àmín. Mo tọ́ bá aráyé tí bánijà téèyàn fi máa gbé ayé nígbé ìbànújẹ́, Olúwa ò ní jẹ́ kí ó ṣẹlẹ̀ sí. Àmín. Ìnira ò ní kan ẹnìkọ̀ọ̀kan wa. Abẹ̀yìn, a tún fi ògo Ọlọ́run bẹ̀yìn lénìí wípé prógráàmù wa tí à ń pè ní ìmọ́lẹ̀ mi yìí, a fẹ́ kí gbogbo yín tí ẹ̀ ń gbọ́ wa, ẹ má jẹ́ kó já sí pé ètò yìí ẹ̀yin nìkan lẹ́ máa gbọ́, ẹ bá wa share sí gbogbo ayé. Bẹ́ẹ̀ ṣe ń share sí gbogbo ayé yìí, Ọlọ́run ó share dáadáa sínú ayé tẹ̀yin náà. Àmín. Nítorí pé àwa fẹ́ máa tan ìmọ́lẹ̀ sínú àwọn ẹ̀mí àwọn èèyàn ni. Ìmọ́lẹ̀ táwa fẹ́ tàn sínú ẹ̀mí àwọn èèyàn, Ọlọ́run ò ní jẹ́ kí òkùnkùn wọ inú ayé nìkan. Ọlá agbára Ọlọ́run, ọlá ògo Ọlọ́run, ọlá àtìlẹ́yìn Ànábì wa Muhammad. A fi àkókò yìí a fi kíra wa wípé bisalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run
àti oore àjẹjẹ tán Ọlọ́run kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa gbé láwa tí a wà ní orílẹ̀-èdè Nàìjíríà àbí tá a wà ní òkè òkun gbogbo ibi tí a bá wà ní gbogbo ọmọ ìyá wa pátá nínú gbogbo ayé Ọlọ́run má jẹ́ kó bàjẹ́ fún yín. Àmín. Ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fi ń wò wá etí náà ò ní di. Tó bá wọlé aláwùrà bí ọba òkè ọba tí máa gbọ́ ọba tí máa ń rí ọba tó mọ̀ ju gbogbo wa lọ pé òun ni alimul gaibi ń wọ́ ṣàádá gbogbo ohun tó pamọ́ àti ohun tó hàn pátá gbogbo ẹ̀ náà ni Ọlọ́run ọba mi yìí nímọ̀ sí. À ń bẹ ìwọ Olúwa pé gbogbo ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tí ó ti ń di tó bá ti ń bàjẹ́ fún wa kọ́lọ̀ kó bá wa túbẹ̀ ṣe. Níbi tó bá ti ń da fún wa Olúwa má jẹ́ kó bàjẹ́ fún wa. Ọlá wa a kí gbogbo ẹni tí ẹ fẹ́ gbọ́ ètò wa lénìí ẹ jẹ́ ká mú ìwé wa àti báírò wa lọ́wọ́ nítorí pé ètò tá a fẹ́ ṣe lénìí ètò tá a kọ̀ọ̀kan lẹ̀ ni. Ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yé ọmọ ẹ̀dẹ́ ènìyàn míì tí wọ́n lérò yìí pé bóyá ó yé òun èmi a fẹ́ tan ìmọ́lẹ̀ sínú ìgbésí ayé náà. Ájí o ẹ sọ fún wọn pé kí wọ́n invite àwọn ọ̀rẹ́ wọn náà láti wo program kan share kan invite àwọn ọ̀rẹ́ wọn nítorí pé tọ́pìkì tá a fẹ́ gbé yẹ̀wò lónìí nǹkan tí kò ṣeé mọ̀ gbọ́ ni ẹ sọ fún wọn. Bẹ́ẹ̀ni ohun tí a ń sọ náà ni pé gbogbo ẹ̀yin tí ẹ bá mọ̀ yìí pé ẹ ti ń gbọ́ ètò wa yìí tẹ́lẹ̀ lénìí tọ́pìkì wa tá a fẹ́ gbé yẹ̀wò a fẹ́ kí gbogbo wa kí a jọ share káàkiri gbogbo ayé ká wá gbọ́ lágbọ́yé kí oníkálukú náà wá wò pé kí lòun náà lè dá sí ní orí ètò yìí lágbára Olúwa gbogbo ojú tẹ̀ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ̀ fi ń gbọ́ wá etí náà ò ní di lágbára ògùn Ọlọ́run òkè òkè lẹ́nu kọ̀ọ̀kan ó sì máa lọ èyí tá a fẹ́ sọ lẹ́yìn kò ní jẹ́ ìdájọ́ burúkú fún wa ìdájọ́ ayọ̀ ìdájọ́ ọ̀dùnnú ìdájọ́ àlàáfíà yóò máa mú wa gòkè sí ọlá agbára Ọlọ́run ẹ̀la àmínà ẹ jẹ́ ká sọ pé àmínà ẹ jẹ́ ká ní àmínà ká ní àmínà. Àṣẹ Ọlọ́run la fi ń béèrè òun ní jẹ́ àmì àṣẹ ni Ọlọ́run bá ṣe wí Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá gbọ́ wa lénìí Olúwa ń ta fẹ́ tàn mọ́lẹ̀ sínú ìgbésí ayé wọn jẹ́ kó ṣe wọ́n láǹfààní wọlá agbára Ọlọ́run wọlá ògo Ọlọ́run wọlá àmì bẹ́ẹ̀ ni ó ṣe. Ẹ já kí àwọn èèyàn bá ṣe mọ́ kí wọn sórí ètò. Òkó nílé mo kálejò mo kí lọ́mọdé mo kí lágbàlagbà. Ètò òtò ní pẹ́pẹ́ yẹ́ ó gbọ́mọ pàwọn kó gbé nǹkan àánú. Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí tá a fẹ́ ṣe ìjíròrò lórí lónìí ó yàtọ̀ sáwọn kan tá a ti ń bá bọ̀ látẹ̀yìnwá. Mo fẹ́ kẹ́ ẹ pé àwọn ọ̀rẹ́ yín ẹ invite àwọn tí yín bó ṣe 50 lẹ́lẹ̀ invite bó ṣe 100 lẹ́lẹ̀ invite ni. Nítorí tọ́pìkì òní yóò wúlò fún gbogbo wa yóò wúlò fún orílẹ̀ yóò wúlò fàlejò. Ọmọdé gan ó benefit ń bẹ àgbàlagbà gan ó gain nínú rẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ pé oníkálukú ẹ pè wọ́n wá nǹkan fìdílé tàbí kẹ́ wá ní fi nǹkan lé kájọ gbádùn ètò yìí. Ẹ jẹ́ sáré kí àwọn tèmi tó darapọ̀ mọ́ mi lórí ètò náà. Honorable Lámilékan Olúọmọ Balógun láti Egypt náà kọ́ darapọ̀ mọ́ wa Monsor Kitchen ejele jòbòdó tẹ̀lé. Honorable Lámilékan Balógun wọ́n ṣíà ẹ̀ kò ní bàjẹ́ fún bẹ́ẹ̀ ṣíà ẹ̀. Tèmítọ́pẹ́ Fáníyì ẹ ṣé brọ́dà Yẹmí ẹ̀mí ọlá ẹ ṣé Wálé Adé sísítà mi Kódítẹ́jú ṣọ̀tẹ̀ ẹ ṣé Adénìkẹ́ ẹ ṣé Mike ṣe kó ní mo rí yín Adékúnlé Róyà Adétóyọ̀ Adétòsúyè Victoria Ọláníyì ẹ ṣeun Fọláṣadé Ògúnṣọlá Ọládélé Queen Fadéṣẹwà Kẹ́ni Aláràn Ayọ̀lá Ṣódìpọ̀ Adédèjì Ayọ̀mídé Sarah Hussein Ọlálérè Abdulaziz Moses Olútáyọ̀ Honorable Fàṣásí Ọláréwájú Eríjogún Ọlá láti ìlú Qatar ni wọ́n ti darapọ̀ mọ́ wa. Àwọn náà jẹ́ kan lára àwọn olólùfẹ́ wa wọ́n ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní Honorable Fàṣásí Ọláréwájú Eríjogún Ọlá ẹ ṣé àdúpẹ́ ìkẹ́ Ọlọ́run àti ọlá Ọlọ́run kó mọ́ bá yín. Alhaji Razak Àró Adégòkè ẹ káàbọ̀ sórí ètò. Zaidat Olúwàbùkọ́lá mi Fọláṣadé ẹ ṣeun Ahmed Adétóyè Kúnlé Odùfúwà ẹ mọ iṣẹ́ àìbẹ̀ sí ń darapọ̀ mọ́ wa. Ọ̀kẹ́ kan Ìfẹ́mẹ̀ Florence Ṣóbọ́lá Fọláṣadé Zainab Odùpẹ̀ Maruf Ismail Fáwọlé Sunday Amusa Tabiola Sísítà mi Yẹmí Àdìgún di méjì bro Ibro Olórí Sílípì Táíwò Adéwùmí má jẹ́ kó dùn mí Edward Jọba Òní Honorable ẹ ṣé Ìyálájẹ Mọ́tòṣọ́ mo rí yín Olú Ekins
Adébánjọ Innocent Adéjùmọ̀ owó ẹ̀yẹ ìfẹ́ olúwa ọlọ́run tọba Bánkọ́lé Òjó mò ń máàkì rẹ́gísítà ní bó ṣe máa ń máàkì ẹ̀ náà nìyẹn ìdí ni láti appreciate ẹ̀yin tiwa tẹ́ ń dá. Táíwò Tọ́pẹ́ ẹ ṣé sísítà mi Lizzy Táíwò ṣàlàfíà lẹ́wà Adédámilọ́lá Bọ́sẹ̀ Abíọ́lá Adédayọ̀ Ṣódìpọ̀ Anne Ebun Davis Honorable Edward Jọba Òní ẹkú ọjọ́ méjì mẹ́ta brọ́dà mi Ṣọlá Ọlánìyàn Afro Heritage ṣe Adémisùn nínú ọlá Túnráyọ̀ Ọdúnsì Abọ́ládé ìtàn náà ògo ayérayé Àríyìíkẹ́ sísítà mi ṣàlàfíà lẹ́wà Yéṣùfù Abdulkadri Adéẹ̀kọ́ Adérónkẹ́ Esther Bánkọ́lé Òjó àwọn tó darapọ̀ mọ́ wa náà lélẹ̀ náà bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ wa ẹ máa share ẹ máa kọ́mẹ̀ǹtì ká lè ráyè dárúkọ yín ká kí ẹ̀yin náà kó má dípẹ́ àforúkọ yín kọjá lọ. Kí la fẹ́ gbéyẹ̀wò lónìí tọ́pìkì tó le ni tó jẹ́ tó ní kèmí nú ẹ gbọ́dọ̀ míìsì ẹ̀ rárá ẹ máa share ìsíwọ̀lú yín. Aláàjì òkú tó ti pa lọ jìnnà lórí ètò àwọn tí wọ́n ń share prógráàmù yìí tí wọ́n ń kọ́mẹ̀ǹtì lórí prógráàmù yìí ẹ kọ́kọ́ bá ń fi àdúrà kan tó gbóná ẹ bá ń fún wọn. Lágbára Ọlọ́run àti ògo Ọlọ́run àti ẹnu tí mo fi ń sọ̀rọ̀ ní èní. Rachel Abọ́láńlé èèyàn tèmi pàtàkì ẹ ṣe wá wọ́n ti. Agbára rẹ̀ àti ògo rẹ̀ yìí náà gbogbo ẹni tí ó share prógráàmù yìí sínú ètò ayé Olúwa o gbogbo ayé wọn Olúwa jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa dìrọ̀rùn. Tí wọ́n bá ń bẹ ní ọwọ́ ìdè tẹ́lẹ̀ Olúwa bá mi tú wọn sílẹ̀. Ọba alágbára ni ẹ́ torí pé wọ́n lọ́ba tó tú ni sílẹ̀. Wallahu ya'simuka minan nas. Mo wá béèrè ìdáàbòbò lọ́dọ̀ rẹ Ọlọ́run lórí gbogbo wa share prógráàmù yìí bá wa dáàbòbò wọn. Ètò tá a fẹ́ ṣe lénìí a fẹ́ ṣí aṣọ lójú eégún ni. Nítorí pé gbogbo ohun tí ó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ayé la fẹ́ sọ. A fẹ́ sọ ọ̀rọ̀ ohun tí ń bẹ nínú ayé tí ń gbé ayé. Olúwa gbogbo ẹni tí ń ṣe ọ̀rọ̀ yìí sínú ilé ayé àwọn èèyàn Olúwa má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Àmín. Ayé má jẹ́ kó mú yín mọ́lẹ̀. Àmín. Má jẹ́ kí àwọn àgbàlagbà má jẹ́ kí wọ́n bà ti yín jẹ́. Àmín. Ẹ̀yọ́nú àwọn àgbà tí máa ń bẹ nínú ayé èèyàn Olúwa dákun jẹ́ kó máa wọnú ayé tí yín lọ. Àmín. Tí Olúwa bá yọ́nú sí mi tán a wá fi àwọn màláìkà a ní ẹ̀yin màláìkà mi ẹ̀yin angels mi wọ́n máa ti yọ́nú sí lágbájá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ màláìkà yín náà máa lọ yọ́nú sí. Gbogbo ẹ̀yin èèyàn ẹ máa lọ yọ́nú sí àtàjẹ́ ayé àtòṣó ayé àtẹ̀mẹ̀rẹ̀ ayé àtológun ayé àtàfà ayé àti pásọ ayé ẹ̀yin náà máa lọ yọ́nú sí wọn gbogbo ẹni tí wọ́n wá ń bẹ nínú gbogbo kòtà kà yìí Olúwa dákun jẹ́ kí wọ́n máa yọ́nú sí wa. Wọ́n ní minallahi akbar àánú wọ Ọlọ́run ló kúkú tóbi ju gbogbo nǹkan lọ. Bàbá ń wá ọkọ̀ káàkiri láyé àfi kárí àánú wọ Ọlọ́run gbà. Àánú rẹ̀ là ń tọrọ gbogbo ẹni tó bá wá ń ṣe ètò yìí lénìí Olúwa ọyá mo ní kó máa fi àánú rẹ̀ kó máa fi gbé wọn dúró. Ojú wọn jẹ́ kó di ojú àánú ẹnu jẹ́ kó di ẹnu àánú etí wọn jẹ́ kó di etí àánú aṣọ tí wọ́n bá wọ̀ jẹ́ kó máa daṣọ àánú ẹsẹ̀ wọn tí wọ́n bá ń gbé tí wọ́n fi ń rìn jẹ́ kó máa di tàánú jẹ́ káàánú máa wọnú ayé wọn Olúwa wọlé afẹ́ ẹni tó bá ti yọ́nú sí ayé ó máa yọ́nú sí ẹni tó bá ti yọ́nú sí ayé ó máa yọ́nú sí ẹni tó bá ti bínú sí ayé ó máa bínú sí Olúwa má bínú sí wa jẹ́ kọ́rọ̀ wa kó bẹ̀rẹ̀ sí máa dayọ̀ gbogbo ẹni tí ṣe ọ̀rọ̀ wa sínú ayé yìí tí wọ́n sọ pé àwọn fẹ́ gbọ́ látọ̀dọ̀ Sheikh Idris Ore ló pé Olúwa ọ̀rọ̀ tiwọn náà jẹ́ kó máa dayọ̀ bẹ́ẹ̀ jẹ́ kó máa dìbò bẹ́ẹ̀ mo pàṣẹ tèmi náà mo fi sọ̀rọ̀ yìí lénìí mo pàṣẹ ọ̀rọ̀ ìpè ìwọ Ọlọ́run balọba tó o máa ń gbọ́ nítorí pé sẹ̀mí án bàtírà hàlìmọ́ wàhálà sẹ̀mí án bàtírà hàlìmọ́ wàhálà sẹ̀mí án bàtírà hàlìmọ́ wàhálà sẹ̀mí án bàtírà àlèmọ́ wàhálà elétí gbáròyé nìwọ Ọlọ́run òun gbọ́ olójú tí ríran nìwọ Ọlọ́run òun rí ẹ̀kàn tí ń gbọ́rọ̀ nìwọ Ọlọ́run ọ̀rọ̀ tiwa náà ọ̀rọ̀ gbogbo ẹ̀ńkálùkù wa jẹ́ kó dé ọ̀rùn láyé wọlá àmínà wọlá àmín wọlá àmín àmín. ìdí tá a fi ní ẹ mọ́ ṣíà ẹ̀ ni wípé
ètò àdúrà lètò tá à ń ṣe yìí ká àdúrà kó lè ran ẹlòmíì kó mọ̀ jẹ́ pé ẹ̀yin nìkan lè máa benefit ẹ̀ ìdí tá a fi ní ẹ mọ iṣẹ́ ẹ̀ ní pé ẹlòmíì ń bẹ lórí ìrònú ó ń wá nǹkan tó fi pàrònú rẹ̀ nígbà tó tẹ bá ṣàìsíwọ̀ lóyún tóun náà bá jálu ètò yìí yóò wò pé nǹkan àdúrà ni wọ́n ń ṣe òun náà sì lè gé níbẹ̀. ètò àdúrà ni ètò tó yẹ ká ṣí àdé tó yẹ ká invite àwọn ẹ mọ invite àwọn ọ̀rẹ́ yín tó káwọn náà máa bọ̀ kán wá gbọ́. aláàjì o ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí kí ni wọ́n pè ní àlá gan àlá táwọn ilé òtò pè ní dream àlá kí ni wọ́n pè bẹ́ẹ̀. àdúgbò lọ́dọ̀ Ọlọ́run alihamudulilayi lórí ètò tí a fẹ́ lọ lẹ́ni tí wọ́n pè ní àlá lọ́dọ̀ ọlábọ́wá a máa ń pè ní rúyà àlá lílá lọ́dọ̀ àwọn lábáwá a máa ń pè ní alama àlá lílá lọ́dọ̀ àwọn lábáwá a máa ń pè ní ulumul manami a máa ń pè ní ulum òun náà ni wọ́n ń pè ní àlá lílá àlá lílá torí tó fi ní gbogbo orúkọ tó yàtọ̀ ọ̀tọ̀ yìí ó níbi tó kálukú ti ń ṣiṣẹ́ rẹ̀ nítorí ẹ̀ ló fi já sí pé bàbá ní ká máa wò nínú ìtumọ̀ bàbá gbé kalẹ̀ ní lógà á wá ṣe àlèsì lọ́à á fọ́ sí wẹ́wẹ́ tí wẹ́wẹ́wẹ́ rẹ̀ táwa fẹ́ fọ́ sí yìí àkọ́kọ́ sọ fún wa pé a ní rúyà a ní ulum a sì ní dream dream ní ọ̀pọ̀lọpọ̀ mo lálàá kí ni wọ́n ń pè lálàá irú àwọn àláwo ló wà àlá téèyàn máa ń lá ní ojú oorun ó wà àlá téèyàn máa ń lá ní jòkó tó jókòó báyìí tó máa wò tó sì lá ó wà inú àwọn àlá yìí la fẹ́ wọlé ni òun ni tọ́pìkì wa tèmi. èèyàn ò ní pé oríṣiríṣi àlá ló wà àbí. oríṣiríṣi àlá ló wà. adéyàn máa ń lá lójú oorun ìyẹn ọ̀tọ̀. bẹ́ẹ̀ni àlá tó yẹ kí èèyàn bá jókòó ó yẹ kí èèyàn jókòó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ sí àlá àìsùn. oorun òkun yẹn bẹ̀tẹ̀ èèyàn fi lálàá èèyàn sì rí pé èèyàn ti lálàá ń bẹ̀ ó wà. bí àwọn àlá yìí ṣe wá rí yìí olóòtú wa àlá gangan nǹkan tí ń jẹ́ òun náà ni pé series of events picture in mind while sleeping. nígbà tí èèyàn bá ń sùn lọ́wọ́ nǹkan yẹn yóò gbé wá sínú ẹ̀mí èèyàn yóò wá fún yẹn láwòrán rẹ̀ báwo ni nǹkan yẹn ṣe rí nǹkan tí à ń pè ní àlá lílá nìyẹn àlá lílá ó wá dà gẹ́gẹ́ bí ayé báwo láyé ṣe rí àlá ní máa ń sọ̀rọ̀ nípa ayé fún yẹn. àlá máa sọ̀rọ̀ nípa ayé bí ayé ṣe rí. àlá ní máa ń sọ̀rọ̀ nípa báwo láyé ṣe rí. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tọ́lọ́run dá ọ̀pọ̀lọpọ̀ ní òkà àlá sí nǹkan kan pàtàkì. lè ṣe sí pé ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. ó kàtígóráìsì àlá sí ọ̀nà mẹ́ta. dírímù tá a máa ń rí yìí àwọn dírímù kan wà tó yẹ pé dream of Allah ni àtọ̀dọ̀ Ọlọ́run ló ti wá direct. àwọn àlá kan wà tó yẹ pé àlá yìí dream of shaitan ni ó wá látọ̀dọ̀ àṣẹ ìtọ́ntà ń pè ní èṣù. èyí ni pé àwọn àlá oríṣi àlá méjì ló wà àwọn kan wá látọ̀dọ̀ Ọlọ́run àwọn kan wá láti ọ̀dọ̀ èṣù. látọ̀dọ̀ èṣù. àlá kẹta òun náà tún wá látọ̀dọ̀ ara èèyàn gangan fúnra ẹ̀. níbi téèyàn bá pòsíṣàn ara rẹ̀ sí láti sùn ó lè fa kéèyàn lálàá. so àlá mẹ́tẹ̀ẹ̀ta tó wà ní nínú àwọn àlá mẹ́tẹ̀ẹ̀ta tó wà yìí ló máa fún wa ní mínì. olóòtú wa lénìí ọ̀rọ̀ tá a fẹ́ sọ yìí kò pọ́sibù fún wa pé ká parí ètò yẹn lénìí. nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ gbéyàwó yìí ọ̀rọ̀ tó yẹ pé ó kún sínú ni. ọ̀rọ̀ tó yẹ pé tá a bá mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan á sì dédé oṣù kan sọ ni. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní máa ń lálàá tó já sí pé àlá tí wọ́n bá láàyè wọ́n á ní wọ́n fẹ́ tú àlá fún wọn ṣùgbọ́n lè tó já sí pé ẹni tó tú àlá fún gan kò mọ ìtumọ̀ àlá. nǹkan kò mọ ìtumọ̀ rẹ̀. a sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé Ọlọ́run dá tó yẹ pé gúrùpù tí wọ́n wà ní pé àwọn ni wọ́n máa ń lálàá fún àwọn èèyàn. àwọn ni wọ́n ní òye àlá tí wọ́n ó lá àlá àwọn náà wà máa wò pé lágbájá nǹkan báyìí ó ṣe.
àwọn èèyàn kan wà wọ́n máa sùn àwọn ò ní lálàá báyé tí wọ́n ṣe rí nìyẹn. àwọn kan wà tí wọ́n kì í lálàá àbí ṣé lóòótọ́ ni wọ́n ní àwọn kan wà wọ́n ní lálàá àwọn kan wà iṣẹ́ tọ́lọ́hun fi rán wọn náà ni pé gbogbo ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ ojú oorun wọn lọ́lọ́run ó ti fi hàn wọ́n. kódà ohun tí ó ṣẹlẹ̀ sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ọlọ́run ó fi hàn wọ́n lójú oorun wọn. àwọn èèyàn kan wá wà níbi tí wọ́n ti ń bẹ ọlọ́run tí wọ́n ti wọnú ilé ọlọ́run lọ́lọ́run ti gbé wọn wọnú yàrá kan lọ yàrá tó yẹ pé kò sí ẹ̀dá kan tí ó rí yàrá yẹn àfàwọn tó bá jẹ́ ni ọlọ́run nìkan. bẹ́ẹ̀ ni àwọn ẹni èṣù tí àwọn náà bá wọ ẹnu iṣẹ́ wọn lọ àwọn náà wọlé ibi tiwọn náà lọ àwọn náà ó lá àlá tiwọn náà tó jẹ́ pé ó jẹ́ àlá ọ̀tọ̀ọ̀tọ̀ méjì àlá tí ń wá látọ̀dọ̀ ọlọ́run àtàlá tí ń wá látọ̀dọ̀ ṣàìtọ́. àlá tó jẹ́ pé èèyàn fọwọ́ ara rẹ̀ fà òun ni pé kéèyàn má pòsíṣàn ara rẹ̀ dáadáa nígbà téèyàn bá fẹ́ sùn. téèyàn bá pòsíṣàn ara rẹ̀ dáadáa. bẹ́ẹ̀ ni téèyàn bá fẹ́ sùn. ẹja múlẹ̀ kọ̀ọ̀kan ẹ ní àlá àti ọ̀dọ̀ ọlọ́run àlá àti ọ̀dọ̀ àṣetán àti àlá ẹ̀bọ́n pòsíṣàn ara rẹ̀ ẹja mú ẹ̀ka ti pẹlẹbẹ ká mọ́ ọ̀lẹ̀ jẹ ẹja mú láti pé àlá tó bẹ̀rẹ̀ bá pòsíṣàn ara rẹ̀ bó bá ṣe sùn ẹ ṣàlàyé lórí ìyẹn. mo mọ̀ pé èèyàn lẹ̀ yóò kọ́kọ́ fẹ́ gbọ́ nítorí pé èèyàn ló jẹ yín lógún náà. àlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní téèyàn bá fẹ́ sùn lálẹ́ kéèyàn kọjú da kíbílà àbí tá ń gbà kírun. téèyàn bá kọjú da kíbílà àbí téèyàn ń gbà kírun àlá téèyàn bá láǹgbà náà tú àlá ni. àlá tòótọ́ ni. àlá tíṣe ìtọ́ni gbé wá fún yẹn. àmọ́ téèyàn bá kọ ẹ̀yìn síbi tá a gbà kírun àlá ṣe ìtọ́ni ni. ẹṣẹ́ yọ̀ wá ní yíra padà ni. èèyàn bá yíra padà àwọn ẹni ọlọ́run ti mọ̀ yí pé dédé ibi téèyàn máa ń kọjú dà láti fi rí òye nípa ọlọ́run ó lè yí padà àmọ́ tó bá ti yí padà tó bá ti bára rẹ ló bá yí padà wàá ti mọ̀ yí pé níbi tí mo bára mi ní tó bá lálàá tó kọjú dabẹ̀ wàá ti mọ̀ pé ìdí tó fà tí mo fi lálàá yìí ni. ó ti yẹ yín bẹ́ẹ̀ ń sìn olóòtú. mo fẹ́ sọ àkọ́kọ́ mo fẹ́ sọ ìtumọ̀ àlá kan mo fẹ́ káwọn ẹ gbọ́ pé. ká tó lọ síbi ìtumọ̀ àlá ìkejì ńkọ́ ìkejì rẹ ní àlá tó wá látọ̀dọ̀ àṣetọ̀ bó lè yẹn ṣe mọ̀. mo fẹ́ kí a mọ gbogbo ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n bá bọ̀ díẹ̀díẹ̀ nítorí ẹ̀ mo ní ètò yìí kò é ṣe ètò àkànjú sọ. orí ibẹ̀ náà la wà láàrin ọ̀sẹ̀ mẹ́rin la máa fi ṣe prógráàmù yìí láti máa sọ̀rọ̀ nípa pé aláwo ni àlá àtọ̀dọ̀ Ọlọ́run wá aláwo ni àlá àtọ̀dọ̀ èṣù wá aláwo ni àlá èyí tó jẹ́ pé àwa fúnra wa la fà á tàbí lálàbẹ̀. ọ̀dà èyí tí a kọ́kọ́ mú báyìí ni àlá tí ó jẹ́ wípé pòsíṣàn bẹ́ẹ̀ bá ṣe sùn ibi tẹ́yàn bá dojúkọ ẹ fẹ́ sọ orú àlá bẹ́ẹ̀ fún wa àbí. bẹ́ẹ̀ni lẹ́ni mo ti sọ àwọn ìtumọ̀ tí ó wà nínú àlá tí ó já sí pé bí àlá ṣe ń jẹ́ àwọn ìfẹ́ tó yẹ pé à ń ṣe nínú ayé òun náà ni a fi ń lálàá. báyá lọ́rọ̀ tó yẹ pé nǹkan téèyàn ò tí ì ṣe Ọlọ́run lè fi hàn yẹn lójú oorun pé nǹkan báyìí yóò ṣẹlẹ̀. olóòtú ẹ rí i pé nínú àwọn nǹkan tí mo fẹ́ sọ pé kẹ́ wo nǹkan méje kan ó jẹ́ sí pé nǹkan méje yìí ó jẹ́ pàtàkì nínú àwọn àlátà máa ń lá. nǹkan méje tí a bá jáde ṣé ń gbọ́ mi àkọ́kọ́ nínú àlá téèyàn máa lá èèyàn á lálàá pé kúṣọ́ èèyàn báwo ló ṣe fẹ́ rí. ọjọ́ iwájú èèyàn báwo ni ó ṣe rí. báwo lọ́jọ́ iwájú mi ṣe fẹ́ rí. àlá rẹ̀ wà ọ̀tọ̀ ní béèyàn ṣe la téèyàn bá la nǹkan téèyàn ó rí téèyàn fi mọ̀ pé kúṣọ̀ ni ọ̀rọ̀ ọjọ́ iwájú ni mo fi ń lálàá yìí. ó yẹ bí a kọ́ra wa a sì ṣètò rẹ̀ fúnra wa bí bá ṣe ń sọ̀rọ̀ yìí. ẹlẹ́ẹ̀kejì ẹni pé mo ní ká mú gègé kọ̀wé wa nítorí pé question máa wáyé lórí gbogbo àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. bẹ́ẹ̀ni. ẹlẹ́ẹ̀kejì alákọ̀ọ́kọ́ tí mo sọ yìí ànábì wa Yusuf. ẹ̀pẹ̀ alákọ̀ọ́kọ́ nǹkan kọ́lẹ̀ náà kí lẹ́pẹ̀ alákọ̀ọ́kọ́. mo ní alákọ̀ọ́kọ́ ni àlá tó yẹ pé èèyàn máa ń lá lórí fúṣọ̀ báwo ni ọjọ́ iwájú ó ṣe rí. báwo ni ọjọ́ iwájú wa yóò ṣe rí. alákejì nínú àlá téèyàn máa ń lá àlá wọ́nì. ìkìlọ̀. ìkìlọ̀. àlá ìkìlọ̀.
àlá ìkìlọ̀. Ẹlẹ́ẹ̀kẹta àlá tá a máa ń lá àlá fact. àlá fact òdodo àbí. Bẹ́ẹ̀ni òun ni ẹ̀kẹta tó jẹ́ sí pé àlá yìí ríìlì àlá ni bó ṣe rí nìyẹn. Àlá tá a máa ń lá àlá inspiration. Inspiration ìyẹn ò ní ìkẹrin inspiration. New idea ṣe fẹ́ wá new idea sínú ìgbésí ayé yẹn. Àlá ẹlẹ́ẹ̀karùn-ún téèyàn tún máa ń lá òun náà ni àlá tó já sí pé wíṣe yẹn nǹkan téèyàn fẹ́. nǹkan téèyàn fẹ́ nǹkan tọkàn fẹ́. Òun ni àlá karùn-ún. Àlá kẹfà òun náà ni compensatory. Nǹkan tó fi ń fún yẹn pé lágbájá ó máa ṣeun o ó máa ṣe dáadáa o ó yá gba ilé ìyá fún ẹlẹ́bùn. èyí tó fi compensate èèyàn compensation. Bẹ́ẹ̀ni àlá keje òun ni àlá tó já sí pé after téèyàn ti ṣe nǹkan kan tán èèyàn wá rò pé kíní yìí tí mo ṣe yìí kò dáa àmọ́ èyí wọ́n wá foríjì níwájú Ọlọ́run báwo lè yóò ṣe mọ̀ yìí pé Ọlọ́run ti foríjì mí. Àlá yẹn ni à ń pè ní reconciliation. Reconciliation. Bẹ́ẹ̀ni. Ó reconcile. Bẹ́ẹ̀ni. Ọ̀dà ó di méje. Bí àlá méjèèjì ṣe rí nìyẹn. Bẹ́ẹ̀ni. Now ẹ jẹ́ ká wá lọ síbi àlá ibi ìbẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ yìí pé orúkọ táwọn àlá ń jẹ́ leléyìí. Ṣé mọ̀ yìí pé a sọ pé ọ̀nà mẹ́ta ló pín sí. A sì máa padà sórí ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí àlá pín sí yẹn. Àlá ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Àlá ti àṣà ìtọ́n àti àlá tó yẹ pé àwa fúnra wa la dálẹ̀. Tó ti yẹ yín sìn. Ṣé pé a padà sórí ọ̀rọ̀ tá à ń sọ nítorí ẹ̀ ni mo fi sọ pé eléyìí ò ń ṣe nǹkan tá a máa fáàsì lórí ẹ̀ pé a fẹ́ sọ a fẹ́ gbọ́ yé ni. A fẹ́ gbọ́ yé. Bẹ́ẹ̀ ni a fẹ́ gbàgbọ́ yé ẹ̀. A sì fẹ́ béèrè question lórí ẹ̀. Tó ti yẹ yín sìn. Bẹ́ẹ̀ni. Mo sọ lẹ́ẹ̀kan mo ní Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ó ní nǹkan tá à ń pè ní àlá. Ó ní nǹkan tó já sí pé yóò máa dà gẹ́gẹ́ bí àwọn ìṣesí nǹkan tá à ń ṣe nínú ayé náà ni. Báwo ló ṣe fẹ́ ṣe léyìí? Báwo ló ṣe fẹ́ ṣe léyìí? Báwo ló ṣe fẹ́ ṣe léyìí? Ǹjẹ́ question àkọ́kọ́ tí ó wà àkọ́kọ́ wá ni pé ṣé àwọn ẹni Ọlọ́run nìkan ní máa ń lálàá? Àwọn tó jẹ́ ni Ọlọ́run nìkan ṣáwọn náà máa ń lálàá? Àtẹni èṣù àtẹni Ọlọ́run gbogbo abẹ́ lọ́lọ́run yọ̀ǹda àlá fún. Tó ní ó lé religion wá religion tó yẹ pé àwọn religion yìí àwọn náà máa ń lálàá o àwọn religion nìkan yìí lálàá. Gbogbo religion pátá làlá wà ń bẹ̀. Olóòtú sọ̀rọ̀ tí mo ń sọ lẹ́nu ṣó ń yé yín báyìí. Bẹ́ẹ̀ni. Gbogbo religion pátá ló ní bí wọ́n ṣe ń lálàá. Gbogbo èèyàn tọ́lọ́run dá ni ó máa lálàá. Àmọ́ àlá wa ló yàtọ̀tọ̀. Ẹni tí ò ní rí rárá, ẹni tí ó rí, ẹni tí ó mọ̀ túmọ̀ tiẹ̀, ẹni tí ò ní mọ̀ túmọ̀ tiẹ̀. Mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní a ní àwọn àlá kan tó yẹ pé ojú oorun ní ti máa ń wá báyìí. Bẹ́ẹ̀ni. Mo sì tún sọ fún yín lẹ́ẹ̀kan yìí pé a ní àwọn àlá kan tó yẹ pé téèyàn bá jókòó báyìí làlá yẹn máa ń báyìí. Làlá yẹn ó wà báyìí. Bẹ́ẹ̀ni. Inú àwọn àlá tá a wá ń sọ yìí kí ni Islam wá sọ fáwa lórí ẹ̀? Nínú tí Islam sọ fún wa lórí ẹ̀ ni pé ọ̀nà mẹ́ta la lè gbà lálàá ọ̀nà mẹ́ta ló pín sí mẹ́tẹ̀ẹ̀ta ló sì pín sí náà ni pé àlá àtọ̀dọ̀ Ọlọ́run wá àlá ṣàítánì àti àlá èyí téèyàn bá fi ara rẹ̀ sí ni. Téèyàn bá sùn fúnra rẹ̀ wá lá fúnra rẹ̀. Àlá téèyàn bá lá fúnra rẹ̀ ìkẹta tó jẹ́ pé béèyàn ṣe sùn. Àwa ní àwọn àlá kan tó yẹ pé authentic dream ni. A ní àwọn àlá kan tó yẹ pé àlá yẹn authentic ni. A ní àwọn àlá kan tó yẹ pé not authentic. Ó ti yẹ nísìnyí ọmọ lójú. Náà pé tó jẹ́ authentic àlá báwo la ṣe máa mọ̀ ọ́? Àwọn tó wá jẹ́
not authentic báwo la ṣe máa mọ̀ òun ní. wọn àlá tó jẹ́ pé tòótọ́ ni àtàwọn ilé tí ìṣe òótọ́. àtàwọn ilé tí ìṣe òótọ́. òun ni mo fi sọ fún wa lẹ́ẹ̀kan yìí pé tàbá wá bẹ̀rẹ̀ sí máa wo àwọn àlá yìí nísìnyí àwọn òwò ni wọ́n ti kọ́kọ́ lálàá ṣáájú. báwo ni wọ́n ṣe láàlá. níbo làlá yẹn gbé wọn dé. báwo ni wọ́n ṣe túmọ̀ àlá. ìdáhùn kan tẹ̀ sí lálàá síwájú káwa tó dáyé. orí ìta làlá ti bẹ̀rẹ̀. báwo làlá ṣe ń ṣiṣẹ́ nínú ìgbésí ayé ọmọ èèyàn irú ìpòwó gan la lè fi àlá sí nínú ìgbésí ayé wa. ǹjẹ́ téèyàn bá lálàá láàrin ọ̀sẹ̀ kan ǹjọ́ yẹ kó ṣèkì ara rẹ̀ àbí kò yẹ kó ṣèkì ara rẹ̀. àwọn kan wà tí wọ́n rí wọn lálàá ṣó dáa bẹ́ẹ̀ kọ́ lè wà kí. ó dáa kéèyàn máa lálàá. ẹni ọlọ́run tí bá ń ṣe àdúrà dáadáa tó bá sùn láàrin ọjọ́ méjì àbọ̀jọ́ mẹ́ta tí ò bá lálàá inú rẹ̀ ó máa bàjẹ́ ni. nítorí pé gbogbo tọmọ rírì àlá tọmọ rírì àlá nítorí pé tí àlá ò bá wá fún gbogbo ohun tó bá fẹ́ ṣe láyé tí àlá ò bá sì wá fún kò sí ìnígbésẹ̀ kan tó fẹ́ gbé lórí nǹkan yẹn. yóò kọ́ wọn pé wẹ́n òun ń ṣe ó dìgbà tí inspiration yẹn bá dé inspiration tó lè wá dé ni pé ṣe rí pé nínú àwọn àlá méje tí mo sọ a bẹ̀rẹ̀ sí máa tọwọ́ bọ̀ kọ̀ọ̀kan nìyẹn. àlá inspiration ó dìgbà tó bá dé báyá lójú oorun ló ti wá bá ní àbí lójú ayé tó bá fẹ́ báyẹn lójú oorun yóò wá yóò sọ fún yẹn pé ó rí pé wọ́n lè sọ o lè sọ nǹkan báyìí o lè sọ omi yìí o lè sọ di wine o lè sọ pépà yìí o lè sọ dowó o lè sọ aṣọ yìí o lè sọ di bọ́ọ̀lù gbogbo nǹkan téèyàn lè yí padà látara position láti ibìkan síbìkan yóò máa sọ fún yẹn. nínú àlá ni ó ti kọ́kọ́ wá àti wọn náà bá wá bára rẹ láyé wàá wá rí pé nǹkan tó lọ́hùn sọ yẹn lórí ọ̀rọ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ sí máa mú wá sí ìmúṣẹ nínú ìgbésí ayé rẹ. ọmọ lójú ẹ jẹ́ ká lọ́nu ayé alukur'an tọ́lọ́hùn fi bá ànábì wa Muhammad sọ̀rọ̀. nítorí pé lọ́dọ̀ wa mùsùlùmí gbogbo ọ̀rọ̀ tá a bá sọ tí a bá fi alukur'an tá a bá fi bákẹ́ a bá fi àdìsí ànábì wa Muhammad ká fi bákẹ́ ó dà gẹ́gẹ́ bíi pé à ń sọ̀rọ̀ eré lásán ni. nínú àwọn àyà kùránì tí ọlọ́run gbé kalẹ̀ fún ànábì wa Muhammad. sallallahu alaihi wasallam. ọlọ́run ní bismillahir rahmanir rahim. ọlọ́run ní wa huwa alladhi yatawasakum bil-layli wa ya'lamu ma jarahtum bin-nahari thumma yab'athukum fihi liyaqda ajalun musamma. ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون. mo fẹ́ kẹ́ gbọ́ àyà yìí yé dáadáa olóòtú. mo gbọ́ yín àgbọ́yé. wọ́n sọ pé ba'da a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. ọlọ́run ní wa huwa alladhi yatawaffakum bil-layli. ọlọ́run ní èmi ọlọ́run ni mò ń pa yín lóru. wa ya'lamu ma jarahtum bin-nahar. tí n bá wá pa yín lóru yẹn màá máa fi nǹkan tẹ́ ṣe lọ́sàn-án màá máa fi wọ̀nyí. èyí ni àsìkò téèyàn fi lálàá àbí. èyí ni àsìkò téèyàn fi lálàá àbí. bẹ́ẹ̀ni súnmọ́ lẹ́yìn ìgbà tí mo ti pa yín lóru yẹn tó jẹ́ pé mò ń fi nǹkan tẹ́ ṣe lọ́sàn-án mò ń fi wọ̀nyí súnmọ́ yẹ̀bọ̀ àdùkùn màá wá gbé yín dìde fíì nínú bẹ̀ líyẹ̀kì dọ́ àjálù mọ̀sámọ̀ láti pàfẹ́tì nǹkan tí mo sọ fún yín ní ojú oorun yẹn. olóòtú ṣóǹgbà yà yẹn rí dáadáa. àgbọ́yé. láti pàfẹ́tì nǹkan tí tẹ̀ ṣe kí ni tẹ̀ ń rí lójú oorun yín yẹn. líyẹ̀kì dọ́ àjálù mọ̀sámọ̀ kẹ́lẹ́ mọ́ dédé ìgbà tẹ́ lò nínú ayé yín. kẹ́lẹ́ mọ́ dédé ìgbà tẹ́ lò lójú oorun yín. kẹ́lẹ́ mọ́ dédé nǹkan tó ṣẹlẹ̀ sí yín lójú oorun yín. ń tẹ́ ti ṣe lọ́sàn-án àti fi wọ̀nyí o. ó wá ní súnmọ́ yìí léhìn mọ̀rìjú òkun bó bá tiẹ̀ já sí pé lóòótọ́ ọ̀dọ̀ mi náà ọlọ́run ọba náà lè ń padà bọ̀ wá. súnmọ́ yìí náà bí òkun ẹ padà wá fún mi nírò bí máa kún tó ń ta àmàlù náà pẹ̀lú nǹkan tẹ́ ṣe níṣẹ́. ayé àyè mo fẹ́ kí gbogbo wa gbọ́ yé dáadáa. tọ́pìkì tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí àlá lílá. báwo la ṣe ń sùn báwo la ṣe ń rí ìgbésí ayé wa
ǹjẹ́ kí wọ́n tó bí ẹlòmíì wọ́n ti lálàá rẹ̀ àbí wọ́n ti lálàá rẹ̀. Ẹni tá a sì bí sínú ayé a máa ń lálàá rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹni tá a bí a máa ń lálàá rẹ̀ pé báyìí ni ó ṣe ṣègbésí ayé rẹ̀. Olóòtú. Bàbá o. Àyà yìí wàá wà lẹ́dí yẹtàwá afákùnbé lẹ́yìn tẹ́ ẹ bá sùn lóru sẹ́ gẹ́gẹ́ bí ẹni pẹ́ kú ni. Tí ẹ̀dá ti pajúdé tá a mọ nǹkan kan mọ́. Nítorí pé bàbá ti lè jẹ́ ká bọ́ sórí bẹ́ẹ̀dì báyìí bàbá ti mú lọ báyìí a máa gbọ́ ẹni yẹn mi ó jáde kó lára rẹ̀ ẹ̀mí rẹ̀ àwa lè gbé lọ sínú Amẹ́ríkà ká lọ fi bí Amẹ́ríkà ó ṣe rí hàn. A lè gbé lọ sí London ká lọ fi London hàn kò kúrò lójú àrùn kan náà tó wà ṣùgbọ́n yóò máa rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo ayé. Kò sì kúrò níbi tó wà. Kò kúrò níbi tó wà wọ̀nyẹ́ la mẹ́jàrá tó ń bẹ̀lá nínú ààrẹ. Bákan náà tí a bá fi wọ̀n ẹ́ pé báwo ló ṣe ṣe lọ́sàn-án àná á fi hàn ẹ́ báwo ló ṣe ṣe lọ́sàn-án ọ̀la. Ẹlòmíì ò dé Mẹ́kà rí tí ó mọ̀ wá lọ kírun ní Mẹ́kà. Tó bá kírun ní Mẹ́kà tó bá padà wá yá yóò padà wá ríra rẹ̀ lẹ́ni tó jáde pé òun padà wá dé Mẹ́kà òun náà ni. A ti ní yẹn hàn tẹ́lẹ̀ láti lè wá pé wá o àlá lílá o ti ńlá láti ní yìí o máa bẹ lọ́hùn kí àlá yẹn kó lè mú wá múṣẹ o. Aláàjì o àwọn èèyàn darapọ̀ mọ́ wa ẹni káwọn tó darapọ̀ mọ́ wa ká máa ṣí àì torí pé táìtù tá à ń sọ nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí pé àlá lílá là ń sọ̀rọ̀ lé lórí ẹni ká máa ṣí àìsí wọ̀lú wọn kí àwọn èèyàn tó kù káwọn lè. Gbogbo ẹni tí bá ń gbọ́ wa lórí ètò yìí nítorí pé ń tà ń ṣe lọ́wọ́lọ́wọ́ introduction ni lórí ọ̀rọ̀ àlàtà fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀sẹ̀ mẹ́rin gbáko láti sọ olóòtú. A sọ àwọn ìtumọ̀ kan nítorí pé mo rí gbọ́. Tí obìnrin bá lálàyé pé òun àtọkùnrin àwọn ní nǹkan papọ̀ lójú oorun. Gbogbo àwọn èèyàn ti bìlífù pé bí ṣe ń ní nǹkan papọ̀ lójú oorun yẹn ìtumọ̀ tó bá ní òun nìtumọ̀ wípé tóbìnrin àtọkùnrin bá ń kíìsì ara wọn lójú oorun ó sì yàtọ̀tọ̀ síra wọn. Ẹ gbọ́ mi. Ìyá àtọkùnrin bá ba ọwọ́ ara wọn lójú oorun olóòtú ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí kí wọ́n kíìsì ara wọn lójú oorun. Ó yàtọ̀ sí kí wọ́n kíìsì ara wọn. Olóòtú tí èèyàn bá bára rẹ̀ pé òun obìnrin àtọkùnrin àwọn jọ ń wẹ̀ nínú omi àwọn wá sì mọ́ra àwọn jọ ń wẹ̀ nínú omi ìtumọ̀ rẹ̀ yàtọ̀ sí pé wọ́n ti bára wọn ní nǹkan papọ̀ lójú oorun. Àmọ́ tí wọ́n bá ti sọ fáwọn tí wọ́n ń rọ àlá fún wọn wípé mo máa rí èmi àti obìnrin kan a máa ń dì mọ́ra wa lójú oorun yóò ní nǹkan báyìí ní máa ń ṣẹlẹ̀ kò dẹ̀ rí bẹ́ẹ̀. Kò sì rí bẹ́ẹ̀ kábíyèsí Ọlọ́run. nítorí ẹ̀ lẹ́sìn máa kí ẹ̀ sí gbogbo ayé lénìí. A fẹ́ tú ìtumọ̀ tí ń bẹ lára àlá lílá báwo wá ni wọ́n ṣe ń la kí lorúkọ àlá kọ̀ọ̀kan báwo la ṣe máa mọ ìtumọ̀ àlá kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀. Olóòtú wa ayé Al-Qur'an la sọ fún wa yìí tọ́lá sọ pé wà á wà lẹ́bi yatawaffakum bil-layli wa ya'lamu ma jaratum bin-nahari summa yab'athukum fihi liyaqda ajalun musamma ká lè pé àdéhùn tí ń bẹ lára wa láti ní kẹ́ máa lálàá. Ìtumọ̀ ayé àwọn. Àti máa mọ̀ yín tipẹ́tipẹ́ pé ọyá wo ẹni tí ayé rẹ̀ ó bàjẹ́ ojú àlá ni ó ti kọ́kọ́ rí. Báyábì kan la ní kó máa wọ̀ mọ́ yóò máa wọbẹ̀ lọ. Ṣùgbọ́n kò fún wa. Báyá máa ṣe mọ́ tí ó máa jẹ́ wọ́nì. Kò ní dá Ọlọ́run lóhùn. Àbí kó máa sọ pé àtọ́ bá dọ̀la máa change ẹ̀mí mi ìrìn ṣe ohun tó Ọlọ́run ní kí n má ṣe mọ́. Ṣó ti yẹ yín lójú àlá ní ti máa rí Ọlọ́run kí ẹlòmíì rán òjíṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run ti sọ fún pé òjíṣẹ́ ni mo fẹ́ ṣe ṣùgbọ́n sáwọn òun ọgbọ́n báwo lòun ṣe máa dàbí àwọn àfà àbóhùn máa dàbí àwọn pásítọ̀ àbóhùn máa dàbí ó wá fi iṣẹ́ Ọlọ́run ọba yẹn lẹ̀. Mo dàbí àwọn pásítọ̀. Ó wá fi iṣẹ́ Ọlọ́run ọba yẹn lẹ̀ kò jẹ́ ohun tọ́lọ́run sì fi rán ni. Olóòtú lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló bára rẹ̀ pé òun mú bàtà òun fẹ́ wọ ṣú. Gbọ́ mi ó ti mú bàtà yẹn tọ́ báyìí ó fẹ́ wọ bàtà kí ni ìtumọ̀ kéèyàn mú bàtà lọ́wọ́ lójú oorun kó wọ̀. Téèyàn bá lè farabalẹ̀ dáadáa láti ṣe prógámù wa yìí yóò gbọ́.
kí ni ìtumọ̀ kéèyàn máa gbé bébì titun ọmọ titun lọ́wọ́ lójú àlá. lójú àlá. kí ni ìtumọ̀ kéjò máa ṣáni jẹ lójú àlá. kí ni ìtumọ̀ kéèyàn máa wẹ̀ nínú omi. kí ni ìtumọ̀ kéèyàn máa wẹ̀ nínú omi ẹ̀fẹ́ dọ́dọ̀ àwọn ọmọ olómi nìyẹn o. wọ́n bá ń jẹun kọ́ lójú àlá. téèyàn bá ń jẹun lójú àlá wọ́n tún wá dìpẹ́ǹdì lórí ohun tó bá ń jẹ lọ́wọ́. wọ́n tún dìpẹ́ǹdì lórí oúnjẹ. ṣé obì ló ń jẹ lọ́wọ́ ni tó bá jẹ́ pé obì ló ń jẹ lọ́wọ́ ó ní ìtumọ̀ tí ń jẹ́. àbórógbó bí ẹ̀ máa ń jẹ orógbó. tó bá jẹ́ pé ìtàn aláta ló ń jẹ lọ́wọ́ ni ó ní ìtumọ̀ tó ń jẹ́. bí ẹ̀ máa ń jẹ orógbó ńkọ́. téèyàn bá ń jẹ orógbó lójú oorun ó ní ìtumọ̀ tí ń jẹ́. bàbá o bí ẹ̀ máa ń jẹ bọ́gà ńkọ́ bí ẹ̀ ń jẹ bọ́gà bí ẹ̀ máa ń jẹ bọ́gà tó ń jẹ sandine jẹ. téèyàn bá wá wọnú pléènì ọgbọ́n mi téèyàn bá wọnú pléènì téèyàn bá ra rẹ̀ pé pléènì bá òun bá mísì fláìtì ó mísì fláìtì lójú oorun. ìyá kan nítorí ọlọ́run orú mú. ó mísì fláìtì lójú oorun ó ní ìtumọ̀ tó ń jẹ́. ọlọ́run fẹ́ fi ìgbésí ayé ara wa máa hàn wá ǹjẹ́ ń ṣàkíyèsí ìgbésí ayé ara wa látara àlátà ńlá látara mẹ́sẹ̀jì tó ń wá fún wa ní ojú ayé gan wọ́n yẹ pé ẹlòmíì ò jókòó lójú ayé ọlọ́run ó sì rán òjíṣẹ́ kan sí lójú ayé yẹn náà yóò sì jókòó wọ́n sì máa sọ fún ṣùgbọ́n kò ní gbọ́ etí rẹ̀ ò ní gbọ́ etí rẹ̀ ò ríran kò sí ohun tí wọ́n pè ní kí wọ́n pè kí nìkan ní káṣíf lọ́dọ̀ àwọn lárúbáwá ohun tí wọ́n pè ní pé káṣíf ní pé káṣíf là absorb wọ́n ṣí ojú èèyàn wọ́n jẹ́ kó máa rí nǹkan tẹ́nìkan ò rí. ohun táwọn èèyàn lásán ò rí ìwọ máa rí. olóòtú bí àyà kùránì yìí tó wá sọ fún ànábì wa Muhammad ẹ wá wo àwọn ọ̀rọ̀ tó kó sínú. àwọn kan máa ń kú ṣó ń gbọ́ olóòtú àwọn kan máa ń wà lójú oorun tó jẹ́ sí pé àwọn ò ní lálàá. àwọn kan sì máa ń wà lójú oorun tó jẹ́ pé àwọn máa lálàá. àyà kùránì tí wọ́n fẹ́ sọ yẹn náà. ẹ járe yín díẹ̀ sí kámẹ́rà yín ti lọlẹ̀ ẹ ṣe jòkó ni. aha ẹ̀sùn sókè díẹ̀ bẹ́ẹ̀ aha ó dà bẹ́ẹ̀. àwọn kan wà tó já sí pé wọ́n máa sùn wọn ò ní lálàá. àwọn kan wà wọ́n máa sùn àwọn máa lálàá. àyà kùránì wa gbé jáde. báyìí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. olóòtú ẹ̀ ní bínú torí pé àwọn èèyàn wa nílé tí wọ́n rán wa ń ṣe ìyàwó àfáà wa ọbẹ̀ látòrí alájà àgbà Sheikh Kamaluddin ṣe Adam gbogbo àwọn àfáà wa tó kọ́ wa ń kéwú kọ́lọ̀ ń kó dáàbò kó bá a san wọ́n lẹ́sàn-án náà kíámà. àwọn tó wá kùn láyé bàbá wa oníwàásù àgbáyé náà àwọn àfáà wa tó ti lọ àfáà mi tó kọ́ mi kéwú nù ọlọ́run ò má jẹ́ lọ́hùn lálẹ́ kíámà ọlọ́run bá wa tẹ́ wọn ọlọ́run. arẹ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ wọn púpọ̀ arẹ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ àwọn bàbá yìí púpọ̀. àyà kùránì gbogbo ọ̀rọ̀ téèyàn bá fẹ́ sọ tó bá lọ wọnú kùránì tó bá ti rí má sọ jáde. nítorí pé ìtọ́nisọ́nà ni kùránì jẹ́ fún wa. kùránì wa fẹ́ tún sọ̀rọ̀ míì àyà míì tó tún wá wáyé. òun wá ń sọ wípé Allahu ọlọ́wọ̀n ọba òun sọ pé yàtọ̀ wá falẹ̀ àǹfóòsì ìnàmọ̀ òtíà nígbà tí èèyàn bá ń sùn lọ́wọ́ oorun tá a sùn yẹn ẹ̀mí wá dà gẹ́gẹ́ bí ẹni tó kú ni. bẹ́ẹ̀ni. wàládì àwọn kan wá ń bẹ wàládì láǹtẹ̀múrùtù tí ìmọ̀nàmíà àwọn kan wà wọn ò ní kú nígbà táwọn bá sùn. àwọn kan ò ní kú nígbà tí wọ́n bá sùn. fọyẹ̀mùsí lẹ́dí kọ́dọ̀ àlẹ́ halimọ́ọ̀t àwọn kan wọ́n àráìsì ẹ̀mí wọn àwọn yẹn ò kú. ó mẹ́mi tí wọ́n lọ́wọ́ wípé ẹ̀yẹ má lálàá ẹ̀yẹ má rí kankan. gbọ́ mi yé dáadáa. bẹ́ẹ̀ni. àhírọ̀n ìlà àjàlè mọ̀sámà. torí pé àlákòókò púpọ̀ náà DJ Murphy ẹ bá wa tẹ nọ́mbà ẹ tẹ sójú screen a lè ní àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa tí wọ́n fẹ́ béèrè ìbéèrè 2 sí 3 torí a ní bí ìṣẹ́jú 15 sí àní pẹ́ púpọ̀ ìṣẹ́jú 15 la ní sí DJ Murphy ẹ bá wa tẹ nọ́mbà sí ojú screen wa àwọn èèyàn lè fẹ́ pè wọlé ká pè ní ẹ mọ̀ bọ́dọ̀ yín bọ̀ ayé àwọn béèrè tí wọ́n fẹ́ béèrè nípa ìtumọ̀ àlá àbí nǹkan tẹ́ ẹ sọ DJ Murphy tẹ sójú ẹ mọ̀ bọ́dọ̀ yín bọ̀. ó ní àwọn kan máa rí àwọn kan ò ní rí wàyùzílù lẹ́ àṣírọ̀ ilẹ̀ àjàlè mùsàmá
inna fi zalika la ayatin liqawmin yatafakkarun àwọn tó bá lè rorí lọ́rọ̀ tá à ń sọ yóò yé o. ọ̀rọ̀ yóò ní yá àwọn ẹnìkan kan ju pé àwọn tó bá lè rorí àwọn tó yí pé wọ́n máa ń rorí lórí ọ̀rọ̀ Ọlọ́run àwọn lọ̀rọ̀ tá à ń sọ yìí máa yé. olóòtú wa ọ̀rọ̀ wa sọ̀rọ̀ ó sì ti jẹ́ ká mọ̀ yìí pé ńṣe ni àlá wà. àlá tó wá wà yìí a ti pín àwọn àlá yẹn sí ọ̀nà mẹ́ta. a ti sọ fún wọn pé alákọ̀ọ́kọ́ is from Allah, is from God. olóòtú a ti sọ fún wa pé àlá ẹlẹ́ẹ̀kejì àlá tí ń wá látọ̀dọ̀ Ṣaitan. a sì ti sọ fún wa pé àlá ẹlẹ́ẹ̀kẹta àlá tó jẹ́ sí pé ó ń wá látọ̀dọ̀ ara wa. now tabarika wo anabiwa Muhammad òun náà dá sọ̀rọ̀ yìí. àlá lílá tabarika kádà ní pàṣẹ kọ̀ọ̀kan 46 àti lóko. 46 kílẹ̀ pé. 46 parts lóko nínú ìṣesí ayé anabiwa Muhammad. sallallahu alaihi wasallam. nítorí pé gbogbo nǹkan tó wá bá anabiwa Muhammad láyé làkọ́dí sọ̀dákà láhù rọ̀dúnláhù rúhíyá bìláàkì. gbogbo àwọn nǹkan tí wọ́n bá nẹ́bì lójú oorun ni o àti lójú ayé ni o gbogbo wọn òdodo ni. òdodo ni. ànẹ́bì wá rí i pé tí òun bá lálàá kan báyìí tí nǹkan yẹn bá wá bá òun tí Jibril ó bá wá bá òun tá à ń pè ní angel Gabriel. ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ fún òun wọ́n máa ń papọ̀ mọ́ nǹkan tóun ti rí lójú àlá tẹ́lẹ̀. alájì o kó tó nípa àrèjìnà ẹjá sáré sọ ìtumọ̀ àlá bíi 5 péré. kó tó nípa àlọ lórí ètò ìtorí àníṣẹ́jú pọ̀ ẹjá sọ àlá bíi 5 péré ká sọ ìtumọ̀ rẹ̀ àlá bíi 5 péré káwọn èèyàn wá pè wọlé àlá táwọn náà bá lá bọ́n bá fẹ́ kẹ́ ẹ tú fún wọn ẹ tú fún wọn bọ́n bá sì fẹ́ kẹ́ ẹ pè wọ́n lẹ́yìn ètò ni kí wọ́n pè yín lẹ́yìn ètò ni wọ́n á tún pè yín ẹjá sọ ìtumọ̀ àlá 5 péré. ok tí èèyàn bá ń lọ́la rí pé wọ́n ń gbé sàárè lójú oorun pé òun gbé sàárè kéèyàn sọ fún tọ̀hún pé kó lọ ṣàdúrà dáadáa òun kọ́ ní ó wọlé yẹn sùn ṣùgbọ́n ó ń padà ń bọ̀ wá gbé nìkan sínú sàárè láìpẹ́. pé kì í sóhun gangan ní òkò bọ̀ pé kì í sóhun gangan yẹn ò ní yóò sọ pé òun gangan ní. ó lè jẹ́ àwọn alásùnmọ́ ẹ̀ ó lè jẹ́ ọmọ bíbí àbí kó jẹ́ àwọn tó já sí pé àwọn alásùnmọ́ lẹ́gbẹ̀ẹ́ ni. ààyè ò gbà wá o wípé gbogbo àlá tá a bá fẹ́ sọ ń bì pé ká tú gbogbo àlá pátá ṣùgbọ́n a tú bí mélòó kan fún wa ẹni tó bá mọ̀ pé ó wo òun fẹ́ gbọ́ òun fẹ́ kọ̀ntínú láti máa gbọ́ sí ó pè wá. ṣé à ń gbọ́ mi? èèyàn bá lálàá tó ń ṣègbéyàwó kọ́ ní ojú oorun wọ́n bá lálàá tó ń ṣègbéyàwó lójú oorun. tí èèyàn bá ṣe téèyàn bá lọ́la pé òun ṣègbéyàwó ọ̀nà méjì ni. ṣégbéyàwó tó ń ṣe yìí ṣégbéyàwó tí ẹnì yẹn ń ṣe lójú oorun yẹn ṣé ìgbéyàwó yìí pé wọ́n ti ki òrùka bọ̀ wọ́n lọ́wọ́ ni àbí wọn ò tí kò òrùka bọ̀ wọ́n lọ́wọ́. ṣé ẹni tí ó ń lálàá yẹn ṣó ti lọ́kọ àbí kò tí ì lọ́kọ ṣó ti níyàwó àbí kò tí ì níyàwó. tó wá já sí pé èèyàn ń lálàá pé òun ṣègbéyàwó ẹnìkan wá ń ti òrùka bọ̀ wọ́n lọ́wọ́ wọn ò dẹ̀ tí ì ṣègbéyàwó tẹ́lẹ̀. bàbá jẹ́ ò tí ì ṣègbéyàwó rí ńkọ́ tẹ́bí single ni àtọkùnrin àtobìnrin wọn sí obìnrin náà àbókùnrin náà tẹ́bí kò tí ì ṣègbéyàwó rí ńkọ́ tó sì ní àlàyé. ṣègbéyàwó ni ẹnìkan ń bọ̀ wá tó padà wá bẹ́ẹ̀ tí ó nífẹ̀ẹ́ tí ó padà ṣe márèjì fún tí ó sì máa kẹ́ lọ́tún tí ó máa kẹ́ lọ́tún tí ó máa kẹ́ lọ́tún. alágídí ni àbí alágídí ni. alágídí ni àbí. alágídí ni. ìyẹn fún ẹni tó bá jẹ́ pé tí ò bá sí márì tẹ́lẹ̀. tó bá ti márì tó bá tún ṣègbéyàwó ńkọ́ tó ti lọ́kọ àbó ti láya tó tún wá lára fún. tó bá jẹ́ pé ó wá ti márì tẹ́lẹ̀ ó wá ṣègbéyàwó ìtumọ̀ aláyẹ̀ ni pé láàrin òun àti ẹni tí wọ́n ti jọ ṣègbéyàwó yẹn tẹ́lẹ̀ yẹn wàhálà tó padà ṣẹlẹ̀ láàrin wọn. wàhálà tó bá ṣẹlẹ̀ láàrin wọn yẹn ó lè dífíkọ́tì fún wọn kí wọ́n rí ọgbọ́n dá sí láti parí ìjà yẹn. tó já sí pé ẹlòmíì náà padà máa lọ ṣèyàwó pẹ̀lú ẹ̀.
Princess Fọlákẹ́mi wọ́n ní àlá ara ẹni tí Ọlọ́run àti ti èṣù wọ́n ní please explain more explanation on them. Wọ́n á ṣàlàyé rẹ̀ ní kíkún torí afẹ́mọ̀ mú lọ́kọ̀ọ̀kan ni Princess Fọlákẹ́mi ẹṣẹ́ àìsíwọ̀ lóyún wọ́n ti ṣàlàyé díẹ̀ ń bẹ̀ kẹ́ ẹ tó darapọ̀ mọ́ wa lórí ètò Ẹ̀dọ́nsọ́lá Àbẹ̀ní ọ́nìsọ̀ọ́sẹ́ káàbọ̀ Adébíyí Adéọlá Yẹmisẹ́ káàbọ̀ Ọláfámúrewọ́ ẹ káàbọ̀ Emmanuel Adéwálé Adésínà Abu Abdulaliyu Ajik bàbá ẹ káàbọ̀ Rẹ̀mí bèbè Àdùnní ẹ káàbọ̀ Ọlá Golden Àtàndá Owóyẹmí Sodiq aláṣẹlá wọn nínú my sheik may Almighty Allah add more to your knowledge and grant you aljana Firdaus at the year after. Princess Adéwọlé ẹ káàbọ̀ tó Ọmọbọ́lá Lérúkàyà Àtàtọ́lá gbé ẹ ṣeun Prince Olúọlá Emmanuel Òjó Abíọ́dún Ismail Princess Abike Ade Princess Fọlákẹ́mi Ọmọọba Àgbàna Ọ̀túnba Tèmítọ́pẹ́ Emmanuel Owólabí Adéyẹmọ Fúnmilọ́lá òwúrọ̀ ilẹ̀ ń darapọ̀ mọ́ àlórí ètò Bọ́sẹ̀ Owóyọmí Ògúndẹ̀kọ́ Abi Flourish Rashida Sulaiman Sherifat Adébára Aládé Yétúndé Làwà Fáṣẹ́sìn Ọ̀pẹ Olúwa Fáwíbẹ̀ Ìyé Láyínká Kristi Bádé Rashida Sulaiman Balógun Adéwálé Àkànjí Barisókè nù ìyá mi Onífádé Ògúnkẹ́yẹdé Olúṣọlá ẹ káàbọ̀ sórí ètò Ọlá Bàbá Ẹniọlá Àkàndé ẹ sáré máa ṣe àdúrà kó tó bá a lọ Ẹniọlá Àkàndé àwọn ni aláṣẹ iléeṣẹ́ beauty parlour yẹn èyí ní ọjọ́ ìbí wọn bá ń ṣàdúrà ọjọ́ ìbí fún wọn kó tó bá a kó lórí ẹ bá ṣe orúkọ wọn. Ẹniọlá Àkàndé. Ẹniọlá Àkàndé. Ẹniọlá Àkàndé. wọ́n jẹ́ aláṣẹ iléeṣẹ́ beauty parlour tí ẹ̀ ń wo ìpolówó wọn ní ẹ̀ka yẹn. àdúrà mi síwájú Ọlọ́run fún yín ni pé lórí program tá à ń ṣe lé ní àtètò wa Olúwa ò ní jẹ́ kí ẹ gbójú oorun kẹ bọ́ sójú ikú. Àmín Allah. Wàhálà ò ní ṣẹlẹ̀ sí ìgbésí ayé yín. Wọn ò ní fi ọwọ́ òsì fún yín lóúnjẹ lójú oorun. Bẹ́ẹ̀ sì ni ayé ò ní fi ẹbí àlá kò ní fi mú yín. Gbogbo ìdáwọ́lé yín àti àdẹ́tẹ̀lé yín. Ṣé àwọn ni wọ́n ń ṣe herbal product yẹn? Àwọn ni wọ́n ṣe ìpara àti àwọn náà ṣèpara èmi ni mo ṣe oògùn àwọn làwọn ṣèpara àríwẹ̀ ẹ̀kọ́ ni. Bẹ́ẹ̀ni. Product yìí Ọlọ́run ọjọ́ kó máa tà sí yóò gbòòrò sí bí ṣe ń bẹ ń lu London bẹ́ẹ̀ ni ó máa wà l'Amẹ́ríkà ni ó máa káàkiri gbogbo ayé Ọlọ́run ọba wa gbòòrò rẹ̀ wàrà fáná wù màkánná àníyàn Ọlọ́run ọjọ́ kó ga sí ọlá jíjọ́ kan ṣoṣo Ọlọ́run ọlá àmínà ọlá àmínà ọlá àmínà bẹ́ẹ̀ ni ó ṣe rí. Olúbọ̀dé Fákúnlé Abímbọ́lá Ẹdùn Ọ̀túnba Ayọ̀ Láríwájú Ṣọlá Àlàbí Frank Dada ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò tàló wà ń bẹ̀ mo ní sáré kí wọn díẹ̀ ni Láìdé Láre Badmus Òkìkíọlá Abibat Tèmítọ́pẹ́ Àrẹ̀mọ Olúwafúnkẹ́ Best Túndé Àyánlẹ́yẹ Lewis Ayọ̀ṣe Salami Karim Ọlá AKGB ẹ ṣeun Prince Délé Sodiq Adéròmú Lexi Abakus Ọlákúnlé Ọlálẹ́yẹ Abẹ̀ní Adé Ọ̀rẹ́ Olúwa Àkànbí Adéọmọ Prince Adé Adé bàbá mi ẹ ṣeun Àníkẹ́ Mọ́sí Toimot ẹ káàbọ̀ sórí ètò Olúwayẹmí Òbíńbé Ọlábísí Àlàbí Ọdẹ́bọ̀dé Adéọlá Ṣẹ́rí Ìfòyewọlé Infinity Oyèwùsì Káyọ̀dé Ọládòkun Kàṣọ́kì èèyàn tèmi pàtàkì láti kàtà nìyẹn Arámìlé Múlíkàt Ọládìpọ̀ Ọlákúnlé Olúwaṣe ìfúnmi ìbéèrè kan bẹ́ẹ̀ bì wọ́n ní bí èèyàn bá ń làálà àǹtí rẹ̀ tó ti kú tó ń fún un lówó àbò ń fún un ní nǹkan bíi góòdì aṣọ wọ́n ní kí ni mí ní àlá náà. tí èèyàn bá ń làálà pé òun rí ẹni tó já sí pé ó ń fún òun ní góòdì ní ojú oorun tó dẹ̀ jẹ́ pé ẹni tó ti kú ni tó wá mọ̀ rí fúnra rẹ̀. owó. àbí ó ń fún un lówó lójú oorun kẹ́nìyàn tètè múra sí kó lọ ṣàdúrà. kó wá ṣe àdúrà yẹn tó bá fẹ́ ṣàdúrà yẹn fún kó ṣe àdúrà fún ẹni tó wà lọ́hùn-ún pé gbogbo wàhálà tóun náà bá wà ń bẹ̀ kọ́lọ́hún jẹ́ kó bọ́ ń bẹ̀ kí àánú Ọlọ́run fi lè dé bá ẹni tí ń lálàá yẹn lọ́wọ́lọ́wọ́. ẹni tí ń lálàá yẹn lọ́wọ́lọ́wọ́ oore kan ń bọ̀ tó fẹ́ wọ ọwọ́ ẹ̀ ṣùgbọ́n oore yẹn sì ń blọ́ọ̀kì lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ẹni tọ̀hún ti rí ni wọ́n sọ fún pé lọ ṣàdúrà ó fẹ́ gba góòdì ó fẹ́ gba aṣọ ó fẹ́ gba àánú ó fẹ́ gbowó ohun tó fẹ́ gbà ni mò ń fi wọn yìí. ìtumọ̀ ẹni yẹn. ọ̀dà ẹ sáré tó wá wọlé sórí ìlàbẹ́ bá ní ìbéèrè méjì mẹ́ta ẹ fẹ́ mọ ìtumọ̀ àlá ni èyí tí ẹ fẹ́ kí ṣèyíkì ṣàlàyé díẹ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ +442035197611 +442035197611
7611 láti ìlú Amẹ́ríkà +131 520 35 498 +131 520 35 498 ẹ jẹ́ n pè wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí nílùú UK +44 20 35 19 76 11 +131 520 35 498. nọ́mbà tí ẹ fi pè wá wọlé tó wọnú stúdíò nìyẹn kí n sáré gba ìpè bíi méjì kó tó di pé mo lọ ẹ fẹ́ mọ ìtumọ̀ àlá ni. Tóyìn Àfúsà Tínúsà ẹ ṣe Princess Adékùnbí síjú adé. Àjàyí Bùnmi Prince Adéméjì Abíọ́dún Olútáyọ̀. Princess Dúpẹ́ Akínbámi. Tẹ́lọ̀ Ṣọ̀lí. Orí ètò ìmọ́lẹ̀ mi la wà lórí My Sweet FM 97.5 nílùú London pẹ̀lú Sheikh Dr. Idris Yusuf Orelope. Bá a ṣe máa ń ṣe nìyí ní gbogbo ọjọ́ mẹ́jọ lọ́jọ́ Thursday. Ìmọ́lẹ̀ mi la pè é ká a ti máa ń ṣí ojú àwọn èèyàn sí oríṣiríṣi nǹkan tó bá yẹ ká mọ̀. Ẹlẹ́tò wa wọlé kótó pa kúrò lórí ètò a ní ìṣẹ́jú díẹ̀ láti lọ. Àròjọ Múso lókun. Ẹ fẹ́ wí nǹkan kan Aláàjì? Ohun tí mo fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá ń lálàá pé níṣe làwọn ń bá obìnrin ní nǹkan papọ̀ lójú oorun. Àwọn tí wọ́n máa ń lálàá pé nǹkan kan àwọn ń bá obìnrin ní nǹkan papọ̀ lójú oorun tí ó sì fi di pé nǹkan ń dà jáde lára wọn. Irú àwọn àlá báyìí làwọn àlá burúkú tí ò dáa. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì òun máa ń lálàá pé ńṣe ni òun àtọkùnrin làwọn jọ ní nǹkan papọ̀ lójú oorun. Irú àwọn àlá báyìí ibo ló máa ń jẹ́ kó já sí fún yẹn. Ohun tí máa ń fà àbí kéèyàn máa bára rẹ̀ pé skul tóun lọ primary school tóun lọ òun tún bára rẹ̀ ń bẹ̀ padà tóun lọ ń kọ̀wé ń bẹ̀. Irú ẹni tí bá ń lọ́la bẹ́ẹ̀ àbí ibi tó ti gbé nígbà kan rí tó dá sí pé ibẹ̀ yẹn kò wúlò tó ó wá ti ga ó ti dẹni tóun náà wà l'Amẹ́ríkà àbó wà níbì kan ó wá padà wá ríra rẹ̀ lẹ́ni tó já sí pé ó padà síbẹ̀ ibẹ̀ ló wá padà lọ ń gbé. Irú àwọn àlá bẹ́ẹ̀ ó nítumọ̀ ó dẹ̀ ní solution. Oríṣiríṣi nítorí ẹ̀ náà fi ní ọ̀sẹ̀ mẹ́rin la máa fi sọ kí ni àwọn àlá kọ̀ọ̀kan kí ni solution àwọn àlá kọ̀ọ̀kan. Irú àwọn àdúrà wo la lè gbà tọ́lọ́run fi lè máa yọ wá kò nínú àwọn ewu rẹ̀. Òru ẹ̀ ń bá wà l'Amẹ́ríkà báyìí bọ́ wà ní UK bọ́ wà ní Europe tó wá ń bára rẹ̀ tó ń lálàá tó ń bára rẹ̀ ní abúlé wọn àbọ̀ ń lálàá tó ń bára rẹ̀ ní sùkúù tó ẹ pé ní àwọn sùkúù tó ẹ pé ó ti kọjá lọ kí ni ó lè ṣe sí? Ohun tó lè ṣe sí àwọn kó sátọ̀ àwọn àfáà láwọn àfáà pàtàkì. Àwa náà ń táwa ń ṣe nu. Ẹ mọ́ báyọ̀ pẹ̀lú ọ̀hún ẹ sì ń gba àdúrà fún yàn. Àwọn àláyàn fẹ́ nìkankan ò má rọ fún yẹn nítorí tó bá rú àláfẹ́ni tí ó mọ̀ ohun tó bá tú fún ẹun náà ló ṣẹlẹ̀ sí ẹ. Ẹni tí ó mọ̀ àlá tó bá ti rọ fún báyìí pé olódìwọ̀ kú léni tó bá fi lè sọ pé o kú èèyàn kú náà nù. Ọ̀dà Ọládélé Dàwúdẹ káàbọ̀ sóòtù bàbá ọba Adébísí Yèyé Lára Adéníjì Àdèlé olówó làgbà Akin Táwọ̀ ẹ̀ṣẹ̀ Yèyé Lára Adéníjì Àdèlé láti Canada ọ̀rọ̀ àjọsọ wa lánàá ẹ ti gbàgbé mọ̀ràn ilé tí lórí ètò ni Ìrètí Aṣọgbọ́n Isaac Olújẹ́jẹ́ Fẹ́mi Adébógo ẹ̀ṣẹ̀ káàbọ̀ sórí ètò Aláàjì ẹ pè nọ́mbà yín nọ́mbà àtọ̀dọ̀ yín gangan káwọn yóò pè lẹ́yìn ètò káwọn yóò pè. Lẹ́yìn ètò èèyàn ń pè mí tó bá fẹ́ pè mí +234 80 33 22 82 84 lẹ́ẹ̀kan sí +234 80 33 22 82 84
ọ̀dà fún gbogbo yín tó bá jẹ́ pé ẹ fẹ́ pe aláàjì lẹ́yìn ètò ẹ fẹ́ mọ ìtumọ̀ àlá ni ẹ ní àdúrà tí ẹ fẹ́ kàn bá yín ṣe lórí àlá tẹ̀ ti lá ni tẹ́ ẹ fẹ́ pè sórí ètò ẹ pè wọ́n sórí +234 8033 22 8284 lẹ́ẹ̀kan sí +234 8033 22 8284 Akeem Fẹ́mi Adéníyì ṣàlàfíà lẹwà gbogbo lẹ́ńkọ́ mo rí yín ẹ pé aláàjì lẹ́yìn ètò nọ́mbà Dr. Sheikh Idris Ore ló pé òun náà ni a ti pèsè afẹ́fẹ́ ọ̀hún DJ Murphy láti yàrá agbára lọ́wọ́ ẹ bá gbé ìpolówó product ẹ gbé sí atẹ́gùn DJ Murphy láti yàrá agbára lọ́wọ́. Automatic natural scrub, automatic natural scrub. Ó máa ra dán, ó máa ra jọlọ. Kòkòrò ojú àti tara gbogbo ẹ̀ ṣàbọ̀. Automatic natural scrub àtàwọn ilẹ̀. Ṣé ara rẹ lóore nígbàkúgbà tí o bá ń pòǹgbẹ láti mú àwọ̀ rẹ jọlọ dùn wò lójú tí o sì fẹ́ kí wọ́n fi ọ́ yangàn nígboro pẹ̀lú lílo automatic natural scrub 2-in-1 tí a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn èròjà bíi ṣúgà, oyin, ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí olóyìnbó ń pè ní organic product. Ajẹ́bí dóògùn automatic natural scrub ni à ń lò láti fọ ìdọ̀tí tí ó ṣe pálapàla síni lára, ìdọ̀tí ojú, ìdọ̀tí ara, acne, spots, pimples, kí ibìkan pupa lára ẹni tàbí kí ibìkan dúdú tí wọ́n ń pè ní unbalanced skin. Tí ẹ bá lo automatic natural scrub ANS, ara yín yóò máa jọ̀lọ̀ tí yóò sì máa dán bí ara ọmọ tuntun. For quick result, tí ẹ bá fẹ́ kí ó tètè ṣiṣẹ́ lára yín ẹ lò ó ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Èkejì ajẹ́bí dóògùn yìí ni automatic natural detoxifier. À ń lo eléyìí láti ṣe àwọn nǹkan tàbí àwọn ìdọ̀tí tí kì í jẹ́ kí ìpara ó ṣiṣẹ́ lára ẹni tàbí àwọn ìdọ̀tí tí ìpara ṣe sí ni lára. Ẹ lo automatic natural detoxifier AND láti kojú àti láti ṣẹ́gun àwọn nǹkan wọ̀nyí. Ẹ kàn sí àwọn alágbàtà wa ní àwọn ìlú wọ̀nyí: ní Manchester, Kẹ̀kẹ́ United ní kẹ́ ẹ kàn sí, Drogheda àti Dundalk ẹ jẹ́ ká rí gbọ́, F&E ní kẹ́ ẹ wá lọ. Tó bá jẹ́ ní Kent, Adéjọkẹ́ Ganilali ní kẹ́ ẹ lọ bá, Birmingham, Yeti Taiwo, Dublin Lucan, TY Odus ní London South East, Àbíkẹ́ Àdé Communication ní kí ẹ wá lọ. Tó bá jẹ́ ní USA, Kẹ́fì ní kí ẹ kàn sí, Dublin Princess Rally ní kí ẹ lọ bá, ní Germany Fẹ́símàmà ní kí ẹ wá lọ, Banken Shopping Center Alájà ló wà níbẹ̀, Acne Bosom Venture ní kí ẹ kàn sí. Tó bá jẹ́ ní New Cross South East 8, Nikki African Food Store ní kí ẹ wá lọ, ní Dagenham Wigmen Culture by Angel ní Nàìjíríà, John Abiodun tó wà ní 92 Igando Road Balogun Bus Stop Ìkọ̀tún Lagos. Tí ẹ̀yin náà bá fẹ́ jẹ́ alágbàtà wa káàkiri àgbáyé ẹ pè àwọn nọ́mbà yìí +44 77 99 88 6165 tàbí +44 77 22 59 2148 tàbí +44 20 86 179752. À ń ṣe automatic natural scrub 2-in-1 jáde ní UK láti ọwọ́ Beautreat Palour ní alágbàtà wọn ní UK. Ẹ lo automatic natural scrub 2-in-1 a ó rí wípé ó dára lára, ó mára jọ̀lọ̀, ẹ ò ní rìgírẹ́tì. Automatic natural scrub àtàwọn ilẹ̀ ẹmu yusuf àbá dáadáa ọ̀dọ̀ tí ara ó máa ra takéle. Bẹ́ẹ̀ni, gbogbo ẹni tí ìlera rẹ̀ jẹ lógún, gbogbo ènìyàn tó fẹ́ gbáyé gbádùn ní ìlera tó péye, ọkùnrin tó fẹ́ máa ta bí elégbé ní gbogbo ìgbà, obìnrin tó fẹ́ tẹ́ ọkọ lọ́rùn, tó fẹ́ ṣe abiyamọ láì ní ìnira kankan. Gbogbo irúfẹ́ àwọn ènìyàn yìí ló ní ìkéde pàtàkì yìí o. Ustram Herbal Product ni a gbé kayímọ̀ ibi tí ẹ wà yìí. 3 Ustram set of action. Àkọ́kọ́ rẹ̀ ni Ustram colon cleanser, remover of metabolic waste and toxin from the body system. Egbòogi tó fọ ìdọ̀tí inú àti àgbọ̀dù, gbogbo àrùn tó ń ṣe ni nípa ìbálòpọ̀, àyà ríro, indigestion, gastric bleeding, UTI, chronic pie. Ẹlẹ́ẹ̀kejì, Onisure male formula stimulating male reproductive hormones
ọkùnrin tí ò lè ṣe déédéé lọ́dọ̀ obìnrin rẹ̀ ká ṣe súkẹ́súkẹ́ ká sọ wípé ó ti sú ni oligospermia quick ejaculation low sperm count pure male formula ní ká ẹ gbẹdúrà ẹ̀kẹta ògùn yìí látọwọ́ Ustram ó la pè ní sure female formula eléyìí tó ń ṣiṣẹ́ fún gbogbo obìnrin ògùn yìí ló ń gba gbogbo wọn sílẹ̀ lọ́wọ́ nǹkan oṣù tí ò ṣe déédéé gbogbo obìnrin tí ò rọ́mọ bí infertility frigidity loss of sexual drive menstrual disorder àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mú ẹyọ kan nínú àwọn ògùn tí a ti dárúkọ yìí tí ẹ bá kẹ́fìn èyíkéyìí nínú àìsàn tó bá ń ṣe nínú àgọ́ ara nínú eléyìí tí a dárúkọ yìí láti ọwọ́ Ustram Herbal Product Limited NAFDAC mú wọn ní ló ń tẹ̀ gbà wípé ó pèrègede láti máa kojú gbogbo àwọn àìsàn yìí olú iléeṣẹ́ wa wà ní plot 1 Alhaji Masharu off Shita roundabout Surulere Lagos ẹ lè pè wá sórí nọ́mbà yìí 0134233830 tàbí 08086770171 tàbí kí ẹ kàn sí wa lórí wẹ́bsáìtì wa www.ustramherbal.org tàbí ímeèlì wa info@ustramherbal.org. Ustram ló ní ìgbàyẹ̀gbádùn gbogbo ènìyàn ṣe pàtàkì. ẹ lo Ustram ẹgbẹ́lura takọtabo ló ń jẹ̀gbádùn rẹ̀ wọ́n testify sí wípé ó ṣe dáadáa. Gbẹ́ni kan ò lè gbé, ṣáni kan ò lè ṣọ. So Alhaji ẹ bá ṣe àdúrà gbogbo àwọn tó wà lórí ètò tí wọ́n da mọ́ wa lónìí ká sì ṣe kámọ́ lọ. Ẹ ṣe àdúrà fún àdúrà mi sí gbogbo àwọn tí wọ́n wà lójú ètò lẹ́nìí ni pé Olúwa ò ní fà wá fún àwọn tí ń múni àwọn tí bá tẹni jẹ́ òun ò ní bá tiwa jẹ́ ọ̀tá ilé ọ̀tá òde àjẹ́ ilé àjẹ́ òde àwọn afojúfẹ́ni má fọkànfẹ́ni Olúwa bá wa gbé wa lékè wọn Olúwa aláàánú jùlọ ni alágbára jùlọ ni gbogbo ẹni tí ń bá wa gbọ́ ètò lẹ́nìí Olúwa ọ̀rọ̀ wa jẹ́ kó bẹ̀rẹ̀ sí máa dayọ̀ jẹ́ ká máa rí dùnú gbà nínú ayé wa má jẹ́ ká bá wọn wáyé lásán má jẹ́ ká wá bá wọn wòran nínú ayé Olúwa ogun ìfàsẹ́yìn Olúwa má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa ìdààmú inú ilé ayé má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa à ń béèrè ọ̀nà àṣeyọrí lọ́dọ̀ rẹ̀ Olúwa jẹ́ ká ṣàṣeyọrí ayọ̀ jẹ́ ká ṣàṣeyọrí ìdùnnú nítorí pé ìwọ lọ́ba alágbára lórí ohun gbogbo ìwọ lọ́ba tó ń ṣe ohun gbogbo ìwọ ni lánàá ìwọ ni lénìí ìwọ tún ni lọ́la ìwọ ni nígbà tí ò bá ní sẹ́nì kankan láyé mọ́ ìwọ náà là á máa bẹ̀ lẹ́lòmíì ta lè bẹ̀ àfiwọ́ Olúwa gbogbo ẹni tí ń gbọ́ wa etí tí ń gbọ́ wa nílé tí ń gbọ́ wa lóko tí ń gbọ́ wa ní gbogbo ibikíbi tá a bá wà Olúwa mo ní kó bẹ̀rẹ̀ sí máa fi ọwọ́ àánú rẹ kó bẹ̀rẹ̀ sí máa fi kàn wá ọwọ́ ìdùnnú rẹ kó bẹ̀rẹ̀ sí máa fi kàn wá ọwọ́ ayọ̀ rẹ kó bẹ̀rẹ̀ sí máa fi kàn wá ọwọ́ àgbéga rẹ kó bẹ̀rẹ̀ sí máa fi kàn wá Olúwa tó bá já sí pé nínú àlá kan àbálá kejì láti ńlá tí ń ba ìgbésí ayé wa jẹ́ tí ò jẹ́ ká rọ́nà lọ mo ní látẹ̀ní lọ mo ní kó change ìgbésí ayé náà kó nínú ìgbésí ayé wa gbogbo àṣàyà tí àwọn ṣètọ́nì ti fọwọ́ bani lára tí ò jẹ́ kéèyàn rọ́nà gbà téèyàn bá ń ṣiṣẹ́ èèyàn á máa ṣiṣẹ́ gẹ́gẹ́ bí aláìṣe yóò fẹ́ kó jọ kò ní rówó kó jọ yóò fẹ́ bímọ kò ní rọ́mọ bí yóò fẹ́ níyàwó kò ní ríyàwó ní yóò fẹ́ soríire kò ní róríire ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ Olúwa mo ní kó gbé kó nínú ìgbésí ayé wa fi ọwọ́ ayọ̀ rẹ fi kàn wá fi ọwọ́ àánú rẹ fi kàn wá fi ọwọ́ ọ̀dẹ̀ra rẹ fi kàn wá ọlá pé Ọlọ́run ọba ìwọ lọ́ba Allahu latifu bi ibadi yarzuqu man yasha'u wa huwa al-qawiyyul aziz inna a'dala rizquna man lahu min nafad Allahumma ya man la tafta bi khalqi samawati wal ardi ولا تفتح بالأجناس في بطون أمهاتها اللطف بنا في قضائك وقدرك اللطف يالك بكرامك يا أرحم الراحمين اللهم انظر بك سلطاننا وعلك كفارة ما أدعانا وأمانا في أعطاننا ووالي أمرنا يارنا ولا توالي أمرنا شرارنا وارفع مقدك وغضب عنا ولا تسلط علينا يا رب العالمين يا رب العالمين سورة الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ẹ ṣeun Alhaji Dr. Sheikh Yusuf Idris Oyelope àwọn ni wọ́n ṣe ìgbòogi Ustram tẹ́ rí lẹ́ẹ̀kan tí ń fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ sure female formula àti sure male formula gbogbo obìnrin tó ń wọ́ ọmọ tó ń wojú Ọlọ́run fọ́mọ ẹ lo sure female formula nǹkan oṣù ṣe déédéé ń wá ṣégeṣège ni
ó máa ń dùn yín ni ẹ lo sure female formula. Ọkùnrin tó fẹ́ máa ṣe déédéé náà pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ lo sure male formula. Ẹ pè wọ́n sórí nọ́mbà àwọn tá a pè sátẹ́gùn lẹ́ẹ̀kan +234 8033 228284. Ọmọlójú Olódùmarè yín rèé mo fẹ́ mọ ṣe yìí ṣe wọ́n rọ̀ fún iṣẹ́ lọ́nà. Ọmọlójú Olódùmarè lórúkọ tèmi mo fẹ́ mọ fèyí ṣe lọ́nà. À á pàdé lọ́jọ́ mẹ́jọ lórí ètò ìmọ́lẹ̀ mi. Ẹ pàdé mi lọ́jọ́ Sunday mi àti Mistura ọmọ asúnramú lórí ètò amúlòdùn. Adéláìdé Adélóyè olówó adu ọlọ́ládé Fámúyègún Ọlájùmọ̀kẹ́ Abíọ́dún Apara Honorable Fasasi Ọlárẹ̀wájú Erinjogun ọlá wọ́n wà pẹ̀lú wa láti bẹ̀rẹ̀ títí tá a fi parí ni. Mo kí bọ́dà mi Láti Ìbádé Ọlá Okùn Ọlá ẹ̀gbọ́n Saheed Òṣùpá nìyẹn. Orí tẹ́ ṣe mí jọ́sí mi ò lè gbàgbé ẹ̀ ṣé mo dúpẹ́. Ẹ bá ń kí ọba orin Ọmọlójú Olódùmarè ń fohùn ránṣẹ́ sí i. Gbogbo ẹni tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò ẹ ṣé àdúpẹ́. Àmọ́ ire bára wa ṣe o. Sísítà mi Folúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá God. Àwọn ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa nígbà tá a parí ètò. Ẹ ṣé àìsíwọ̀ lóyún. Ẹ ṣé àìsíwọ̀ lókẹ́lẹ́ rí nǹkan tá a ṣe láti bẹ̀rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ àá sọ̀rọ̀ lẹ́yìn ètò. Oyin ọṣẹ ọlọ́bẹ̀ ẹṣẹ́ yìí tẹ́ ẹ bá wa jẹ́ náà àdúpẹ́ lọ́wọ́ yìí. Ẹ ṣé àìtò yìí kẹ́ ẹ jẹ́ kó tàn káàkiri. Á tún tẹ̀síwájú lórí àkòrí àlá. Lọ́jọ́ mẹ́jọ à á tẹ̀síwájú part 2 lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ mọ̀ mí sí ẹ o, ẹ invite àwọn ọ̀rẹ́ yín. Yóò tún dọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run bá mi Èdùà. Ó dìgbà kan náà, ó dàbọ̀.